orí pípé 5 million yẹn náà ni ẹ̀san oore tá a lè san olóyè Sunday Igboho. Wàláyì. ká lè lọ fi ra dátà ká ṣe bẹ́ẹ̀ yẹn ká lè lọ bí tá a lọ 5 million pé wọ́n ń béèrè ẹjọ́ tó Ọlọ́run àwa tún wá ń bẹ̀ yín ni nǹkan tẹ̀yìn rí àwa ò rí táwa ń rí rí o ìlú gọ́gàn lájọ́ ń lù o ṣùgbọ́n Ọlọ́run Olódùmarè a ṣẹ̀dá fún gbogbo wa gbogbo apáta la máa délẹ̀ lérí o. ẹ ṣé o ẹ̀yin tèmi ẹ ṣé o ẹ̀yin tèmi ní diaspora ṣe ní adúpẹ́ lọ́wọ́ Aare Almaroof adẹ tó dúpẹ́ lọ́wọ́ èèyàn wa pàtàkì tó tún lè jẹ́ pé lè ní ó wá sí ètò yìí tá a fẹ́ jọ ṣètò yìí lónìí. Gbogbo wọn fi lé wọn lẹ̀ wá bí ni o. Gbogbo ló fi lé wọn lẹ̀. Kẹ́lẹ́ wọn bó ṣe káwa lára lé tó tí a sọ pé no agbọ́dọ̀ a lè jẹ́ kó lọ bẹ́ẹ̀ agbọ́dọ̀ ṣe kí ni a ní jẹ́ kó lọ bẹ́ẹ̀ bí rẹ tó rẹ̀ jẹ́ wípé ó bá dùn mọ́ ẹ tó mọ̀ nípa ọ̀rọ̀ petition tó ń sọ yìí ẹ jọ̀ọ́ ẹ torí ti Ọlọ́run ẹ torí ti Ọlọ́run kẹ́ ẹ sáìn yẹn ẹ má jẹ́ kí àwọn èèyàn míì kó àwa sọ fún wípé kí nǹkan tẹ́ ẹ ṣe yìí o tó bẹ́ẹ̀ láti ṣe àwa jẹ́ bí ohun kan tó rẹ̀ jẹ́ pé kò lọ. ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún lónìí ṣe rí oúnjẹ wà ń bí lóríṣiríṣi a lè jẹ nítorí pé nǹkan tó wà lẹ̀ ṣé o fẹ́ gbé kọ́ọ̀lù yẹn gbé kọ́ọ̀lù yẹn. ẹ lọ bí alẹ́ báwo ni ètò oníjàre jẹ́ káwọn èèyàn gbọ́ ẹ sọ fẹ́ sọ̀rọ̀. Olódùmarè á bá yín ṣe o. Àmín bàbá á bá wa ṣe. Àmín. Mo kí yín kú akitiyan mo kí bàbá confam pé ọlọ́sà ṣàdúrà. Ó mọ̀ pé mo ń bá ọjà ó mọ̀. Máa sọ̀rọ̀ ẹ lọ bí alẹ́jàre. Bọ́dà mi Nurudeen Banjo. A ti sọ orí dáadáa náà dípò lọ́tí mọ́ ni. Ó lè má mọ̀ bẹ́ẹ̀. Yóò bá wa ṣe. Àmín. Aare Almaroof lágbára lọ́wọ́ Ọlọ́run orí tó Olódùmarè ṣe yín kò ní ṣe yín ní ìdí lágbára lọ́wọ́ Ọlọ́run. Àṣẹ. Àlùbáríkà àwọn tọ́lọ́ ń kólé ayé lọ́wọ́. Àṣẹ. Ọ̀rọ̀ petition 5 million ni ń sọ lágbára lọ́wọ́ Ọlọ́run èmi dẹ̀ nígbàgbọ́ pé á pé orí pípé 5 million yẹn náà ni ẹ̀san oore tá a lè san olóyè Sunday Igboho. Wàláyì pé ìyà tó jẹ nínú àhámọ́ ọ̀jẹ́ lásán ẹ̀san tá a lè san nìyẹn. ni mo dẹ̀ ti ń sọ̀rọ̀ àwa náà wà ní fíléèjì kan tá à ń gbìyànjú kọ́lọ́hún kó bá wa dé gbogbo ìgbìyànjú wa ládé. Àmín. kánú orílẹ̀-èdè Nàìjíríà máa fún ẹni tí ò bá mọ̀. èèyàn tó bá sì nígbàgbọ́ pé bóyá Nàìjíríà sì jẹ́ orílẹ̀-èdè kan èèyàn parọ́ fúnra rẹ̀ ní Nàìjíríà ti tán tọ́lọ́hún gan ti fọwọ́ sí pé Nàìjíríà ti tán. so àfi kí gbogbo wa pátá àwọn bàbá wa ibi tí wọ́n fi ń ponú sí kẹ́mọ́ bínú fọ́rọ̀ àlùfàǹsá. má tiẹ̀ bú wọn sọ̀rọ̀ rí. àwọn kan pariwo Tinubu ìjọba àpapọ̀ gẹ́gẹ́ wọ́n ń pariwo Yẹmí Ọ̀ṣínbàjò sẹ́wọ̀n orí gan ti dá Yorùbá. ọ̀rọ̀ ni o kálí ní ìtútù ń pè é. ọ̀rọ̀ gidi ló sọ. ok ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ ló sọ o. à ń gbọ́ yín. ó ti nínú gbogbo ọ̀rọ̀ wa máa sọ̀rọ̀ à ń gbọ́ ẹ. àwọn kan ìjọba àpapọ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ ń pariwo Yẹmí Ọ̀ṣínbàjò kò dẹ̀ sí tó jọ ìbò ní ìbò kankan bá dì ọmọ Yorùbá ni wọ́n fi àlọ́ tó wà. kó tiẹ̀ kan wá. Gbogbo ìgbà tí ìyá bá jẹ́ ìṣẹ́wọ̀n lọ́rùn ní àgọ́ ẹ̀kọ́gbò méjì aṣọ ọ̀pá mẹ́ta ìyá ọdún mẹ́rin nígbà àti ṣeré ni àwa náà ẹgbẹ́ pàtàkì òṣèlú ó yé wa tán nínú ilé Mósè wọ́n ti tọ́ Fáráò dàgbà wọ́n ti wá tọ́ wa ní ilé wọn nìyẹn gbogbo ọpọlọ. Omíyalé òní ó ti nínú gbólò wà omíyalé wo àfi bẹ́ẹ̀ gbọ́ ẹ bọ̀ ọ̀rọ̀ ẹ ti yé wa àgbọ́ ẹ dáadáa ṣe rí ibi tí omíyalé ń lọ ṣe rí pé onírọ́ Ọlọ́run níjó da fónírọ́ wàláì ẹ tẹ́ wá gbọ́ statement ọmọ yìí kọ́kọ́ pè
ó ní àwọn wà ní gbòbì kan sìn ní gbòbì kan àwọn wà. àwọn ọmọ yìí làwọn máa fún ló wà lára àwọn tá a máa mówó fún bó ṣe 20 bó ṣe 10,000 ló bá kàn wọ́n máa ra dátà wọ́n á fi ṣiṣẹ́ tá a fẹ́ nítorí pé iṣẹ́ tá a fẹ́ yẹn gangan òun ni kókó ààrẹ nìkan ò lè dá ṣe o Alhaji Nuru nìkan ò lè dá ṣe àmọ́ ètò ti bọ́ lọ́wọ́ wa o ní 2020 títí dìsín àmọ́ ètò bọ́ lọ́wọ́ wa o tó bá yẹ pé àwọn ìyàwó tá a ní gan wọn ò faramọ́ ni wọ́n máa bá wa jà pé owó tó yẹ kẹ́ ẹ kó lé oníjọ́ kan no apart from oníjọ́ kan ó yẹ kí n sanwó ná owó Nàìjíríà ni mo lọ san because ó yẹ kí n sanwó ná owó tó wà lọ́mìí yẹn iná ló yẹ kí n fi owó yẹn tán mo ń láti postpone déètì tá a máa sanwó náà ni láti lọ san mí ìgbà míì tó yẹ ká san a dẹ̀ ní bíìlì ń bì kì í ṣe pé bíì tá a máa san ò wà bọ̀ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé tá a bá fẹ́ sanwó wọn tó ní fìyà jẹ tí n bá gbàgbé láti sanwó náà mi sìn tí n bá ti pè wọ́n pé ẹ wá a kàn máa gbélé wọn lọ́wọ́ ni nǹkan kan ṣọ̀tá yín payment arrangement ni wọ́n lè gbà fóònù rẹ̀ wọ́n lè gbà tá a bá sọ fáwọn èèyàn tá a sọ ẹlòmíà ní irọ́ náà ń pa fóònù yìí bẹ ṣe ń wò yìí lémi nìkan pẹ̀lú ọmọ mi tí mo wá dì fóònù mo wá dì nọ́mbà méjì sí àti nọ́mbà group wa $240 something ni mo san lóṣù níjọ́ tí bá rí pé owó yìí yá ẹ máa yọ dúró owó yìí ẹ bá ń ṣasí mẹ́ta àbí kí wọ́n ṣasí méjì màá dẹ̀ sọ 120 something màá sọ no wọ́n máa ti ẹ̀ pín ní 2 weeks difference wọ́n máa fi sí wọ́n ti mọ̀ pọ́sẹ̀ méjì a gbọ́dọ̀ gbowó irú system tá a fẹ́ nìyẹn ẹ̀yin èèyàn tẹ́ wà lórí kíní bàbá confam ṣé nígbà ìwà yìí sì ó ti di àpapọ̀ ẹlẹ́yẹ torí à ń ṣe pọ̀ bẹ́ẹ̀mi ṣe ń ṣe bàbá confam náà ń ṣe àwọn èrò bàbá confam wà ń bì àwọn èrò tèmi náà wà ń bì ṣé tí ní kíní dà ń ṣe yìí àwọn ò ṣe nítorí pé ìyà ò jẹ wá ìpè kọ́ àti ìyó but ebi ò pa wá nítorí pé bàbá jẹ́ kí n sọ̀rọ̀. ok mú gbọ́ ó yá ẹ sọ̀rọ̀. ṣé ní tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa wípé bóyá pé ebi ò pa wá ebi pa wá kìíní kankan olówó nìyẹn olówó ní báwo ló jẹun lé ní o jẹun lé ẹ wọ́n sì ṣe fún ẹ tó jẹ ẹ̀rẹ̀ tó máa jẹ bí kó tó lọ rẹ́sì alága ṣé rẹ́sì ti jiná ilé ààrẹ la wà yẹn tí a fẹ́ jẹun so olówó nìyẹn ta ló san bíìlì ẹ ìwọ ló san bíìlì fúnra rẹ bọ́dé èèyàn kan máa sọ wípé bóyá pé èmi ò kì í ṣe lo èmi gẹ́gẹ́ bí ẹnìkan olówó lèmi o gbogbo èlò mọ àwọ̀ mi pàápàá ẹ̀wò náà bó ṣe ń jọ lọ. bàbá confam òwe àwọn àgbàlagbà là ń tẹ̀lé. bẹ́ẹ̀ ni. tẹ́bá ni mo láìkí ṣó tá à ń ṣe lé ní bàbá òwe àgbà là ń tẹ̀lé lórí ṣó tá à ń ṣe lé ní ó káyìn ẹ̀dí bá tẹ̀lé ní sẹ́yìn rí pé àwọn káyìn. ó káyìn. torí gọọmenti ṣe rí tẹ́ bá wo òwe àgbà ni mo tẹ̀lé bàbá. bẹ́ẹ̀ni. òwe àgbà ló máa ń sọ wípé ṣe rí wọn ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká lọ bí ẹkẹ ká fi sídi ọmọ ẹlòmíì. bẹ́ẹ̀ni. àwọn àgbàlagbà kan tún wá pa òwe wọ́n tún wá pa òwe kan wípé tí mo bá ń kó iná sí iṣu tí àwa mẹ́tẹ̀ẹ̀ta fẹ́ jẹ àwa mẹ́ta yìí ni o tí wèrè kan wá dé ẹ̀yìn dẹ̀ ti ń dúró de iṣu kó jiná. bẹ́ẹ̀ni. wèrè kan wá bomi ó pupa náà ẹjọ́ kí lè máa ṣe. ìjà ni o. ní tó ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà nìyẹn àwa ń koná àwọn wèrè kan dẹ̀ ń bomi pa. ní ṣépè fún wọn mọ́. Ọlọ́run ní ṣe ìwèrè a máa gbàdúrà fún ọ ní àwọn tó bá ń bomi pa. bàbá Ọlọ́run ní ṣe nìkankan ní wèrè. àmín. ṣe ní gbogbo ẹ̀ tẹ́ wà lórí ètò bàbá confam tẹ́ ẹ̀dẹ̀ wà lórí ètò Aare Almaroof ṣe rí àwọn tá a wà nínú Washington yìí àjù 30 minutes 25 minutes síra wa lọ o ṣẹlẹ̀ tó jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ó rìn wá láti ilé ẹ̀ ni. bẹ́ẹ̀ni ẹsẹ̀ fúnfún ni. nínú facility tá a wà níbi tí mo wà tá a ní dárúkọ ẹ̀. níbo wì lásán ọmọ Nàìjíríà. aláàjì ẹ má tiẹ̀ dárúkọ ṣe rí nínú àdúgbò tá a wà yìí ẹ má dárúkọ nínú àdúgbò tá a wà yìí Yorùbá tó wà ní àdúgbò yìí wọ́n wò wá o. mẹ́ta wà lẹ́gbẹ̀ẹ́ lé bọ̀bọ̀ kó yẹ conscience signature wọn á ní kí ló kàn wọ́n pẹ̀lú àwọn. àníkàn ti sọ fún mi rí ó ní kí ló dé ń dara yín láàmú. bẹ́ẹ̀ ni pé ẹ lè gba Yorùbá nation ìkan sọ bẹ́ẹ̀ fún èmi. ẹ bọ́ ṣe ní Ìgbòho oníjàde ó di 2023. mo dẹ̀ sọ pé yálà yáwọn ló máa jáde ní 2023. àwọn àfáà kan náà jáde wọ́n ní ṣe báwa la kó ba Ìgbòho ti jáde o kò ní dá fún yàrá yìí. ṣe rí ẹ̀jẹ̀ tó sọ nǹkan ààrẹ ọ̀rọ̀ tó sọ bẹ́ẹ̀ orí ń fọ́ mi. ẹ má yẹ kó rí fọ́ yín. ohun wájú orí fọ́ mi nígbà tó ń pè ní ọjọ́ kìíní àná wípé wọ́n tún ti fún ààrẹ ní nǹkan bíi
6 months mo ní ààrẹ ò lè wà bẹ̀ for 6 months mo ní gbogbo lọ jókòó mo ní ààrẹ ò lè wà bẹ̀ for 6 months ṣé ó jáde nsìn kò jáde mo ti sọ níjọ́sí pé mo ní ojú tì gbogbo yín gbogbo yín tẹ́ ẹ jókòó wípé ń ṣe ni ààrẹ báwo ni mi ò lè pé òkì pé ní chief mọ́ king queen ni sọ́kò kí ni ọba ni ọdún bá fẹ́ sọ̀rọ̀ ni ọba ni Igboho ṣànà àbí kì í ṣe ọba ni Igboho ṣà so tí èèyàn kankan bá sọ fún yín tó bá èèyàn kankan bá sọ̀rọ̀ wípé òkè bọ́yá pé Sunday Igboho ò ní jáde àwọn míì pápá lọ ń gbé ẹnu bọ̀ọ̀lì bí bọ̀ọ̀lì tó sọ pé Sunday Igboho kó ń bọ̀ láti wá kidnap ẹ̀ wọ́n dẹ̀ pè mí ẹjọ́ wọ́n bá kidnap Sunday Igboho mo ní Sunday Igboho n ò ní mọ̀nà dé wo àwọn tó wà ń bẹ̀ ó tún lágbára ju sọ́jà Nàìjíríà. mo fẹ́ ṣe interview fún bàbá confam alájà wa sáré bá mú kankan wọn ò mà tí ì jẹun mo sọ pé wọn ì jẹun sẹ́ wọn ò jẹun sí bá mú kí ní máìkì mi sálẹ̀ bẹ́ẹ̀. ṣé rí nínú gbogbo àwọn èèyàn tó ń sọ̀rọ̀ wọ̀nyí sẹ́ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ wọ̀nyí. no ṣó yìí máa yàtọ̀ lẹ́nu. ṣé ó tò ní. ó máa yàtọ̀. kẹ́rì àwọ̀ èyí alájà ṣé ó jẹ́ àárọ̀ nìyẹn ní àbítọ̀sán. gbogbo ètò máa ń gbà lẹ́ni ọ̀rọ̀ ẹ ti wá di kẹ́rí ọ̀rọ̀ ẹ ti wá dójú ẹ̀ báyìí. ṣé ní lẹ́ni yìí àmọ́ ó ga o ẹ má dà tí tèmi nù o. mo fẹ́ béèrè àwọn question kan lọ́wọ́ bàbá confam lẹ́ni. ẹ máa ṣí à ẹ̀. bàbá confam ẹ wà lórí ètò lẹ́ni Aare Almaroof irọ́ ni a máa sọ̀rọ̀ ẹ̀kàn fẹ́ a máa sọ̀rọ̀ ẹjọ́ bàbá confam àwọn èèyàn ní ọmọ pọ́tọ́nù ní ẹjọ́ báwo lẹ ṣe súnmọ́ president Talon. mo súnmọ́ president Talon dáadáa bó ṣe mo súnmọ́ president Talon máa dẹ̀ sọ fún yín lónìí ẹ fẹ́ mọ̀ dé àbájọ ni ó fẹ́ mọ̀ dé àbájọ ni ó fẹ́ mọ̀ dé àbájọ ni ẹ lò pé bóyá mi ò kì í ṣe Yorùbá lóòótọ́ o àmọ́ tó bá pín ẹran mi ẹ̀rí Yorùbá ń bẹ̀ tó bá pín ẹran tèmi mo ti sọ tẹ́lẹ̀ ìgbà tẹ́ fi mí pé mi ò lè wá Nàìjíríà ó ti fi mí sí list mo sọ fún pé mi ò lè wá Nàìjíríà ìdílé wá Nàìjíríà ni pé ẹ máa fi mí kí asun ni nítorí wọn láìkí asun kan nílùú yẹn wọn máa fi mí ṣe asun ni mi ò lè fẹ́ kẹ́ni kó fi mí ṣe asun òun ló hàbù tí mo kó jókòó sí Amẹ́ríkà mi jẹ́jẹ́jẹ́ mi ò fẹ́ wàhálà mo súnmọ́ Talon gidi ẹni tí ò bá mọ̀ mí kó mọ̀ mí dáadáa mo súnmọ́ Talon gidi iṣẹ́ ní àbúrò ẹ̀ ló bímọ fún èmi wọ́n pè ní Sonia interview nìyẹn o òun náà pè ní Sonia àbúrò ẹ̀ ló bímọ fún èmi ọmọ mi pàápàá orúkọ ẹ̀ Craig ló ń jẹ́ òótọ́ ni mo sọ fún mi lè parọ́ fún yín now ṣe rí mo mọ̀ dáadáa nígbà tó rẹ pé gbogbo èèyàn sọ pé ó mọ̀ Talon mo ní ọmọ méjì ló bí èèyàn kan sọ pàápàá tó àparọ́ kan tó sọ pé òkè wọ́n gbé owó kan báyìí wá òun wà ń bẹ̀ òun rí sígírẹ́tì yẹn òun rí lórí tébù ẹ̀ àbúrò ẹ̀ tó jẹ́ àbúrò Talon tí mo mọ̀ professor ni ọ̀rọ̀ dé kò dẹ̀ sí ní Kútọ̀nù bẹ̀ yẹn France ló ń gbé kò sí fámìlì kankan tó ń bá ṣiṣẹ́ òtítọ́ mo sọ fún yín tí fámìlì máa bá ṣiṣẹ́ pàápàá báyìí àbúrò ẹ̀ tó bímọ fún mi máa wà ní ọ́fíìsì ẹ̀ tó máa bá ṣiṣẹ́ but àwọn Yorùbá I'm very sorry for you people because ìwádìí nǹkan ẹ̀ láti máa guess kéèyàn máa follow yín irú ẹ̀ lẹ ti sọ lẹ́ẹ̀kan wípé èèyàn kan tún ti ń bọ̀ tẹ́ ń gbé káàkiri pé ó ń bọ̀ láti wá gbé Sunday Igboho ikú tó ti kú tí wọ́n bá jùlẹ̀ tí ó máa ń lọ bí kan ni n ò lè gbé Sunday Igboho Kútọ̀nù ni ìsìnkútọ̀ citizen ló bá tán. kò sẹ́nikẹ́ni tó lè lọ́bẹ̀ láti ọ̀ pé Sunday Igboho mẹ́. ẹ ti bẹ́jú ẹ̀jẹ̀ sọ̀rọ̀ ẹ ti bẹ́jú ẹ̀jẹ̀ ẹ̀ máa ń béèrè question lọ́wọ́ olóògbé ó máa ní sùúrù ni èèyàn máa ní sùúrù ẹ̀jẹ̀ ààrẹ mi ò ṣe ìdábì pẹ̀lú ẹ̀. ìdábì là ń ṣe lọ́wọ́ àti béèrè question débẹ̀ yẹn bàbá kan fà mí ó ti bẹ́jú. second question mi ni pé ẹjọ́ fífi ilẹ̀ tí wọ́n fi olóyè sílẹ̀ yẹn nílùú Kútọ̀nù
ṣé ọmọ ẹ má wọrí àṣetábù ṣé ọmọ Nàìjíríà ni Sunday Igboho ṣọmọ Yorùbá ni àbọmọ Kútọ̀nù fífílẹ̀ tó fílẹ̀ yẹn ẹjọ́ tó lọ ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn torí àwọn èèyàn ní wọ́n fílẹ̀ ni o kò lè jáde kò lè tọ́ kò lè ṣe gbá kò lè ṣe ẹjọ́ tó lọ torí ẹni tó ń sọ̀rọ̀ yìí ó ríran ju àwa lọ lórí ọ̀rọ̀ ẹ̀yin lẹ́ ń fapá gba aláàjì ó ríran ju àwa lọ lórí ọ̀rọ̀ orí Kútọ̀nù jù wá lọ ẹ bá wa dá sáàrin yẹn bàbá. ọ̀rọ̀ tó bèrè níṣẹ́ o ní báwo ni Sunday Igboho ti jẹ́ ní Kútọ̀nù sẹ́ni Sunday Igboho ọmọ Kútọ̀nù ni ṣẹ́rí ìdí tó ọmọ sọ pé ọmọ Kútọ̀nù ni pé ṣẹ́rí ẹlẹ́rìí tó dáa Jésù nígbà tán bí Jésù wọ́n sọ pé ìlú mi tán bí sí pé kò lè gbé bẹ̀ ó dẹ̀ kó ń bẹ̀ ó lọ sí ìlú míì nígbà tó ń lé kúrò ní àdúgbò yẹn nìkan tó mọ̀ wípé tá a bá mọ̀ ànílé ẹ̀ nìyí o olùgbàlà wa ni ṣẹ́rí Sunday Igboho olùgbàlà ni ẹ̀dẹ̀ ti lé Kútọ̀nù ti gbà ọgbọ́n tó ń ṣe fún yín nìyẹn wípé àwọn onígbà kéńkàn kó ṣe Kútọ̀nù ti gbà ẹgbà bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ bílíìfù ọ̀rọ̀ tí mo sọ fún ní ọ̀sán yìí Kútọ̀nù lè fi Sunday Igboho lẹ̀ bó ṣe yín rò wọn ò dẹ̀ lè fi Sunday Igboho tí wọn bá fẹ́ filẹ̀ níjọ́ tí ẹ gbé pléènì lọ wípé òkè náà ẹ fi Sunday Igboho ránṣẹ́ sí wa wọn á ti fi ránṣẹ́ sí yín because kì í ṣe ọmọ Kútọ̀nù Sunday Igboho ní bí sẹ́ni Kútọ̀nù now they know Sunday Igboho Kútọ̀nù very good ọmọ ìyá àwọn èèyàn tó jẹ́ ọmọ Ègùn tó wà ní Kútọ̀nù yẹn tó love Sunday Igboho bí crazy wọ́n lè kú torí ẹ̀. Mo gbà tó ti ń ṣiṣẹ́ fàyàwọ́ ń bẹ̀ ni. tí èèyàn kan máa lọ gbé ààrẹ mò ń sọ̀rọ̀ tí èèyàn kan máa lọ gbé ẹnu bọ́ọ̀lì tó máa ń sọ wípé bóyá pé Sunday Igboho máa lọ gbé ó wá jẹ́ ìṣinṣin àbí ó jẹ́ ẹja tí ẹ fẹ́ lọ rà ní tọpá tí ẹ fẹ́ lọ gbé Sunday Igboho wò ẹ lè rí ilé ìgbé àwa ti gbà Kútọ̀nù ti gbà àmọ́ ọmọ Nàìjíríà ni o bí ẹ bá fẹ́ bí ẹ bá gbà Sunday Igboho agbára tó ní president òní onígbòjè president Kútọ̀nù ó ń tọ́jú ẹni ó ní wo ẹ̀jẹ̀ torótọ́rọ̀ má jẹ́ kí nǹkan kan ṣe o nítorí pé ó mọ nǹkan tó mú dání. inú mi dùn ara question mi ní ẹ̀tọ́ àwọn ìgbà microphone lọ́wọ́ mi jọ alájà máa fi ọkọ̀ ilẹ̀ o. ní sùúrù máì lọ tí olóòtú bá ń sọ̀rọ̀ olóòtú ò jẹ́ kí n sọ̀rọ̀ irọ́ question tó bá béèrè ní kẹ́ ẹ dáhùn ó dà mo ti bọ́ tí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìjẹyẹ máa ń fẹ́ ní skul nìyẹn èèyàn máa ń fẹ́ olàgbé olàjùkẹ́ èèyàn máa ń fẹ́ nílùú tó bá ní what is your name tó bá ti orúkọ ẹ ló máa béèrè kì í ṣe pé kó wá máa sọ kílẹ̀ wí ẹ má dá lóhùn náà olóòtú inú mi dùn gan ṣé wá rí brọ́dà tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ń bì báyìí Aláàjì Nurudeen Banjo ọmọ Rẹ́mọ ni wọ́n kò tún wá ń ṣe ọmọ lásán ojúlówó ọmọ Rẹ́mọ ọba ni ẹni tó bá dẹ̀ ti jọ ọmọ ọba ni bẹ́ẹ̀ ni ṣé wá rí ọ̀wọ̀ tá a bá máa nítorí tí tẹ́ bá débì kan tẹ́ bá rí kíní kan ẹ̀rí Dànsákì ọmọ ọba ọ̀hún mo wá ní ìbéèrè fún Aláàjì Nurudeen Banjo ìbéèrè tí mo ní nítorí pé iṣẹ́ ní ṣòó yẹ rí pé àrà ọ̀tọ̀ ní ṣòó tá a ṣe lénìí mo dẹ̀ fẹ́ káwọn èèyàn wá enjoy yẹ ìbéèrè tí mo ní fún Aláàjì Nuru ni pé ẹ jọ̀ọ́ lórí struggle yìí tá a struggle yìí tá a bá lọ tá a ṣe lọ yìí ní kí ni nǹkan tẹ́yin lérò lórí ẹ̀ gangan àti pé ìmọ̀ràn wo lẹ ní fún àwọn ọmọ kóòtù òjíire tó ń wò wá lórí ètò yìí kódà ó jẹ́ ẹni tó fẹ́ wa o èmi nígbàgbọ́ pé ẹni tó bá ń wò wá fẹ́ràn wa ni. bẹ́ẹ̀ni tó ra dátà ẹ̀ tó ra dátà tó lè jókòó torí àwọn kan ní dátà Amẹ́ríkà dátà ni tó bá tàn. a ní dátà free ni. ìmọ̀ràn wo lẹ ní fún wa lórí ọ̀rọ̀ signatory yìí àti pé ìmọ̀ràn wo lẹ ní fún àwọn ọmọ ìlú yín gangan lórí ọ̀rọ̀ yìí bàbá ẹgbà. ẹ ṣe olóòtú lágbára Ọlọ́run gbogbo akọ́dá lọ́mọdé lẹ̀ lérí. àṣẹ. orí gbogbo ló máa kọ̀kẹ́. àmín. pẹ̀lú àṣẹ Ọlọ́run àwa ní kúsọ̀nà bíi èyí. àmín o. gbogbo ìjà tá à ń jà yìí aṣojú gbogbo wa. àṣẹ. ẹ̀yin ọmọ Yorùbá kò sí kan méjì tá à ń jà fún ni pé ká kú olóko ẹrú. àwọn pípù yìí wọ́n fẹ́ mú wa lóko ẹrú ni wọ́n fẹ́ yìn ìbéèdì ilẹ̀ Yorùbá. àwọn àṣírí tí ó ṣíṣe omi ìwà gan tí a lè sọ lórí afẹ́fẹ́
ẹgbẹ́ tí mo sáré sọ lẹ́wọ̀n yìí pé jàsí one village kan wà ní sáìdì Abẹ́òkúta tó ní 18th century ló ti wà ń bẹ̀ tí àwọn Fúlàní náà dẹ̀ kọ́lé ẹmọ bọ́ ṣe máa ń ṣe tó máa ń kọ́lé tì wọ́n lẹ́gbẹ̀ẹ́ ilé tí àwọn Yorùbá sìn òun ni wọ́n fẹ́ wó wọ́n ní bíjì fẹ́ gbà bẹ̀. sẹ́yìn náà gbọ́. so ìjọ ọ̀la fẹ́ ṣe gbogbo eléyìí gbà tẹ bá wo gbogbo position tó wà lókè sí àwọn ló wà ń bẹ̀ ẹ wo port wa tó wà lẹ́kọ̀ọ́ àwọn ló wà ń bẹ̀. wọ́n lọ mú ọ̀gá Boko Haram jọ sí ẹrántí tí òun mọ́ ṣe ń bẹ́rí tó ń yípo bí iṣẹ́ àbábà tí òun mọ́ ṣe ń bẹ́rí wọ́n lọ fi jọ̀gá nísìnyí ẹ wo ẹyẹ yan wa nílùú yìí èèyàn lè ní kó ní mọ́tò $500 rà kí n má lè sọ pé mọ́tò $500 mo fẹ́ gbé lọ fún àbúrò mi kan lé pé kó lè máa fi ṣe fàájì. kó lè máa fi ṣe fàájì káàkiri kan kó máa mú $1.5 million láti fi clear ẹ̀ bí àwọn èèyàn ló máa rù láti bíbà yìí tó máa ra epo sínú chip tó máa ṣe gbogbo ẹ̀. gbogbo ọdún rẹ̀ fi gbé ojú $500,000 lọ. $1,000 la máa fi gbé. ẹ jẹ́ aláàdì máa sọ ọ̀rọ̀ yìí kó lè máa yẹ èyí tẹ wà ń lé kọ́ dẹ̀ gbé mọ́tò yìí kan jálẹ̀ lórílẹ̀ bàbá ìmọ̀ àti yín. lórílẹ̀-èdè wa. wọ́n dẹ̀ ní ká lọ máa mú $1.5 million wá. mọ́tò tó wà lórí omi. ẹgbẹ́ for 3 weeks. 3 weeks ló. tó dẹ̀ jẹ́ pé wọ́n ra ẹgbẹ́ ẹ̀rẹ́pò kankan. wọ́n kàn jálẹ̀ ni o. bẹ́ẹ̀ ni o. ká bá gbé mọ́tò lọ sí pọ́ọ̀tù ń bí ìgbà mi ó lo 2 weeks ń bẹ̀ kọ́bọ̀ tíntín ní báyìí kò ní dín nínú ẹ̀ bọ́ọ̀tì náà lásán wọ̀ ní yọ. ní chájì wa. ìwọ tó ní mọ́tò kan tó wà padà lọ síbẹ̀ wọ́n máa escort ẹni di mọ́tò ẹ̀ ni. tó o bá ti gba mọ́tò 3 days storage mi ìrírú ẹ̀ rí. níbi tí ló dé tá à ń ṣe báyìí gbogbo kan tá à ń sọ fún èèyàn ọmọ Yorùbá nìyẹn ṣe ẹ rí ọ̀rọ̀ signation yẹn ẹ jọ tó lọ ẹ lọ sign ẹ ẹ lọ sign kínní ìka kúrò lóko ẹrú àwọn pípì ní pílánì kì í ṣe pé ṣe láyé ti àwọn bàbá Tinubu àyè tí wọn àyè tí bàbá Ọ̀ṣínbàjò ṣùgbọ́n kò yé àwọn tó dẹ̀ yé ó yé wa. kọ́ wá padà jẹ́ president yẹn tá a bá gba Yorùbá eléyìí gan gbogbo eléyìí tó ń ṣe yìí sì kò bá wa kò sí ọ̀nà bẹ́ẹ̀. kò sọ́nà bẹ́ẹ̀. ẹ wo Yar'Adua èmi gbọ́ gbà tó Yar'Adua gbà táwọn nìkan lọ́ba tó náà fẹ́ lọ tá NNPC dáhà sọ yìí Ṣàgámù ló wà. ẹ̀sùn mọ́ bí Ṣàgámù NNPC wà. ṣe máa gbọ́ o. wọ́n náà fẹ́ tá NNPC wọ́n ní Yar'Adua sọ pé Yar'Adua tó kú wọ́n sọ pé Dàgbòrò Bàkà nǹkan tó sì torí ẹ̀ padà nìyẹn. so ẹ sọ fún mi àwọn tó ń dùn. jẹ́ náà pa bàbá ẹ̀. yes. wọ́n pariwo sickness. àwọn tó dùn tó ní rìtírì. ẹ tó dángájá tá à ń rí lórí show. tí kankan ò ṣe àwọn tó dùn tó ní rìtírì wọ́n mọ ọkọ tó ń ṣe ẹjọ́ tó rọ Ọlọ́run kò sí ọ̀nà bẹ́ẹ̀ ẹ padà wá ẹ wá sáà ní signation yìí kí gbogbo wa jọ ṣe nǹkan kan náà ká lè padà sílé tá a bá padà sílé sì ẹ rí pé security máa wà gbogbo àwọn ọmọ tó jáde tí ò níṣẹ́ wọ́n máa níṣẹ́ lọ́wọ́ wọ́n á níṣẹ́ ọmọ táàtù gan wá bí kan jókòó sí. ó ti tó ọ̀rọ̀ tó tó bó ṣe jẹ́ nìyẹn. mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín. ẹ jọ mo ní question bíi méjì kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ààrẹ. ó dàbẹ́. kó mo wà á lé. ẹ̀ẹ́dẹ̀ bá mi nítorí pé ẹ̀bẹ̀ bó dẹ̀ ṣe bẹ́ yìí èmi náà pàápàá báyìí mi ò fẹ́ bẹ́ spíkà ẹni ọ̀sán yìí ó ti bẹ́ jù. now ààrẹ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ nínú ilé ẹni tí o bá wà léèyàn pàápàá báyìí ṣé a lè sọ̀rọ̀ nílé ẹni pátá tó bá tó kó máa pa mí wíńdò wà wíńdò ti Amẹ́ríkà ó lè yí sí láti ṣí kò dàbí wíńdò Nàìjíríà tó fi búrọ́gírádì fún sí tó lè jẹ́ pé gbogbo ẹ̀ ló máa ní irin tó máa ságbá mi kan tó máa ságbá mi kan báyìí ó lè mú ẹ abẹ́kan. Ààrẹ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yìí mo lè fẹ́ sọ̀rọ̀ kan tó lè jẹ́ pé ẹ máa sọ fún gbogbo àwọn olùfẹ́ mi níbí yìí ó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ò ní pé nọ́mbà tó lè jẹ́ pé bóyá $1 ni o àbí $2 ni o àbí $3 àbí $5 mo fẹ́ pé kó tún sọ fún ọ lẹ́ẹ̀kan sí nọ́mbà yẹn mo fẹ́ kó sọ fún wọn. ẹ jọ̀ọ́ ṣe rí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà lórí bíi ṣe rí tá a ṣe lénìí tẹ́ bá wò ó ẹ rí i pé gbogbo ọdún wa bí àwọn big brother wa ni àwọn bàbá wa ni èmi tẹ̀dẹ̀ ń wò yìí náà ẹ mọ̀ yìí pé àwa náà ò kéré nú ayé bọ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ibi tí Ọlọ́run fi wá sí a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo ti sọ̀tàn ara mi rí lórí ètò bí n ṣe délùú yìí kì í ṣe pé ìlú òyìnbó ó jẹ́ nǹkan tí mo fi ara mọ́ pé mo fẹ́ wá àmọ́ bọ́lọ̀ ń ṣe kọ́ mo dé débi wàláì bàbá mo ti sọ fáwọn èèyàn rí ẹ̀ẹ̀mejì ẹlẹ́ẹ̀kejì tí mo wí ní lọ́tìrì ni mo wà lóyè ẹja gbé ìpè ẹ̀rọ dọ̀tọ̀ ráwọn èèyàn wà rè ẹja gbé pè máa sọ̀rọ̀ yẹn hello kílẹ̀ ewúrẹ́ ṣe o mo ti gbóhùn ẹ Ọ̀túnba Jamiu ṣe fẹ́ dá sí fún wa 100,000 kò tó sọ̀rọ̀
Dábà sọ̀rọ̀ lọ. Àwọn ètò ẹ̀gbọ́n máa wọ́n máa dá ìwòyà mú gbọ́. Ó yá. Ọ̀túnbolú ṣe sí. Màá dáhùn. Thank you. I close dada. Ó lóun mọ̀ pa close dada. Ó ní wọ́n mọ̀. Ẹ ṣé bàbá mi. Wàláyì. Thank you, brother. Thank you. God bless you, sir. Ẹ ṣé gan, ẹ ṣé. Ọlọ́run àdó tiẹ̀. Ẹ ṣé. Ẹ jẹ́ kí n dáhùn question bàbá confirm. Question tí bàbá confirm béèrè yẹn ni pé ṣe rí ẹyọ báyẹ̀ mi ò mọ bẹ́ẹ̀ ṣe mo kàn kílìkì sójú ẹ̀ ni. Ó dà gbóhùn nílé. Tó bá dín kílìkì mi wọ́n ló mọ bóyá ṣe pẹ́ o. Àwọn èèyàn máa rí tó bá yẹ ṣe gbogbo èèyàn máa rí o. Okay, tó bá fẹ́ bàbá confirm yìí okay tẹ́ bá fẹ́ ṣe pé tí irú eléyìí sì tẹ́ bá tẹ̀ sí ó máa hàn lórí skin yìí wọ́n ẹ bá ti ṣe báyìí. Comment yẹn máa hàn lórí skin àwọn èèyàn máa rí ẹni tó comment yẹn ó dábẹ́ wo bàbá confirm ìfilẹ̀. Nǹkan tí bàbá confirm béèrè ni pé àwọn tí wọ́n bá wa ṣe kíní petition yìí wọ́n wà ní gbòòrò ní Nàìjíríà àti tó ilẹ̀ Yorùbá màá fi opportunity sọ̀rọ̀ yìí 6 ni wá ẹ jẹ́ ká wá pín 1 million yẹn tó bá tẹ̀ wá jẹ́ pé a ní state 5 gándájíá ni wá bọ̀ 6 ni wá nínú state kan ó yẹ ká lè rí 1 million nínú àdúgbò kan tá a bá pín 1 million sí 4 250 ni nínú Lagos Island lásán ó yẹ kí èèyàn 250,000 kó bá wa sign ẹ close ẹ mẹ yes close chat okay ó yẹ kí èèyàn 250 kó lè bá wa sign nínú Lagos Island lásán nínú Surulere kanlẹ̀ lọ sí Ìjẹ̀ṣà tẹ̀dó Ẹ̀pẹ́ tẹ̀dó nǹkan ọ̀kan bẹ́ẹ̀ yẹn ó yẹ ká ní another 250 ká wá mú láti Mushin ká mú lọ sí Òṣòdì lọ bẹ́ẹ̀ yẹn ó yẹ ká rí àwọn another Mushin ká mú lọ sí Òṣòdì ká tó dé Agége ó yẹ ká lè rí another 250 ká tó wá mú láti Agége ká mú wọ close to Ìjú gate kẹ́ lè mọ̀ pé mo mọ̀nà Ìjú gate òun ni òpin Èkó àwa mú tá bá mú ká tó a lè yà láti Òṣòdì ká gbégbá Ìkòròdú nínú Ìkòròdú lásán ó yẹ ká lè rí èèyàn 200 ní one day wàláì ó ṣe mí ní àánú àmọ́ nǹkan tá a ṣe ni pé àwọn kan tá wà ránṣẹ́ afẹ́kẹ́ bá wa ṣe zelle tẹ́ bá kò bá jẹ́ $1 àbí cash app sórí +202 855 1748 kí la fẹ́ fowó náà ṣe a fẹ́ fún àwọn ọmọ wa tá a máa ra dátà fún wọn tó máa wọ ìletò sí ìletò sí ìletò kódà ẹni tó bá lè ra fóònù fún wa ní Nàìjíríà kó ní owó yìí ẹ fi ra fóònù a máa rà fún wọn lé ni kò ní wá bíbá ẹ fóònù yẹn a máa fún wọn Android ẹ máa ṣiṣẹ́ dáadáa àmọ́ ìta àwọn fẹ́ ṣe God bless you Alhaji Momo ìta àwọn fẹ́ ṣe yìí àti ẹ̀fẹ́ pín 10,000 fún àwọn kan yín pé òkè o ìwọ bá wa sáyìn yan bíi 50 wàhálà owó yìí ò ní wá lára láti ṣe téèyàn kó bá fún wa $20 ń bì báyìí $20 yẹn ẹ mọ iye tó jẹ́ ni ìyẹn ti tó almost 20 nìyẹn $20 lásán nílùú yìí tá a bá wá gbà tá a fi ṣe ètò yẹn ẹ rí i pé kíní tá a sọ yìí kò lè pẹ́ rárá ó jẹ́ bò kò lè pẹ́ rárá tí a máa fi rí 5 million yẹn kò yẹ kó gbà wá ní ọ̀sẹ̀ méjì
ó dẹ̀ ń dùn mí dé pé ìgbà tí mò ń wo kíní àti ẹ̀ tí ìwọ 200,000 àti ìwọ 200,000 ẹ jọ̀ọ́ ẹni tó bá fẹ́ ràn wá lọ́wọ́ láti jẹ́ pé ká fún àwọn èèyàn ní owó kí wọ́n fi lọ máa bá àwọn màmá wa tó ń ta ata àwọn màmá wa tó ń ta èlò àwọn màmá wa tó ń ta ẹran àwọn màmá wa tó ń ta gbogbo tá à ń jẹ àtàwọn oníṣọ́ọ̀bù àtàwọn sísá ọlọ́tí gbogbo àwọn ìyá wa ṣèdí bàlàbàlà gbogbo yín ẹni android lọ́wọ́ ẹ̀ sáìn ẹni yín pa mí ẹlòmíì kó ọtí 2 million sí ṣọ́ọ̀bù tó bá jí gbà báyìí ọtí yẹn lọ nìyẹn mi ò ṣépè o ẹlòmíì tó lọ́jà 5 million 10 million ní ṣọ́ọ̀bù tó bá di gbà ọjà ẹ ti lọ so kàkà tá a máa fi dúró táwọn pípì máa fi wá ká mọ́lé ẹ sign petition ẹ sign ẹ ó easy gan Yorùbá alájẹ wo kíní Èkìtì ẹ pé fáwọn èèyàn ó easy gan kódà mo fẹ́ pè wọ́n ó easy láti ti mọ̀ Yorùbá kíní ẹ wò fún mi màá sọ tó pé tẹ́ bá ti lọ sọ́dọ̀ tẹ́ bá ti ṣe ẹ máa rí ni ó ní lọ́dà kíní bàbá confirm yìí mo dẹ̀ léyàn kó tó ṣe kíní ẹ̀ka ṣẹ́rí alájì bàbá tẹ́ bá ti rẹ́ni tó comment tó fi kíní petition sórí bí ẹ click blue yẹn tẹ́ bá ti click blue yẹn ó máa hàn lórí screen yìí. Engineer okay ẹ wo ó ní hhp/ ẹ wá kọ òmìnira Yorùbá 2022.org wọ́n kọ pọ̀ ní o OMIRUYORUBA2022.org. Engineer mi fẹ́ fi síbẹ̀ nsìn. Okay, engineer fi síbẹ̀. Ẹ jẹ́ kí tuntun pè. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí bí hhp/òmìnira òmìnira Yorùbá 2022.org wọ́n kọ pọ̀ ní o òmìnira Yorùbá wọ́n rí mi. No, ìwọ ti súnmọ́ tí wàá jíjù jẹ́ kó máa dé òun náà náà. Ẹ má wọrí wọ́n rí okay so òmìnira Yorùbá 2022 ṣẹ́tìrí lórí kíní yìí ó nìyí bó ṣe máa wá rèé tẹ́ ẹ mọ̀ kíní yìí. phone number sọ̀rọ̀ nípa phone number yẹn no àwọn tó bá fẹ́ help wa láti jẹ́ pé kí wọ́n jẹ́ $1 fọ́ọ̀sì yín o it's like you can go to your place yes or if you want to sit right there or you want to go upstairs yeah. má bínú ọmọ. No kò bínú or sit with your mom ẹ fílẹ̀ jẹ́ kó máa lọ ó ti mọ̀ pé mi fẹ́ káwọn lọ jẹun ní yàrá lóye ṣe bẹ́ẹ̀. So ṣẹ́rí òmìnira Yorùbá 2022.org ẹ jẹ́ tó pé gbogbo ẹ̀yin tẹ́ máa sọ pé ẹ mọ̀ kí èèyàn kó bá wa táìpù ẹ̀ òmìnira ó jẹ́ OMINIRUYORUBA2022.org. One word ni ẹ kọ́pọ̀ tẹ́ bá bọ́ sórí Google tẹ́ bá táìpù ẹ̀ sí ó ní bíbá ẹ̀ sí gbàgám ó ní ó ti hàn ó ní bọ́dà wa Lámúyí Saheed engineer mi nìyẹn. Oh okay engineer àbákọ̀fọ́ ó di ẹ ti rí so engineer àti rí irú yẹn ó ní engineer Saheed ti jù sórí ibẹ̀ exactly bẹ́ẹ̀ ni alájẹ ṣì kìíní fún mi mo tún fẹ́ tún pè torí ní tá a ṣe pé jókòó ire o àwọn ò ní nǹkan kan o àwọn olówó tá a fẹ́ gbà lọ́wọ́ ìjọba o àmọ́ kankan ti máa sọ lórí bàbá wa tó fẹ́ jẹ ààrẹ ilẹ̀ ti Nàìjíríà Tani. Ní sùúrù ilẹ̀ ti Nàìjíríà Yorùbá làwa àwọn ò sọ pé ṣẹ́rí kí anybody má máa ṣì wá gbọ́ àwọn ò sọ pé àwọn ò sọpọ́ọ̀tì bàbá Tinubu o àdèlà sọpọ́ọ̀tì Ọ̀ṣínbàjò but àwọn ò sọpọ́ọ̀tì election kankan báyìí ìyà tá a jẹ ẹ ti tó ìta wàá fẹ́ ni pé kí a ní òmìnira tiwa tí Tinubu bá wá jẹ president nílẹ̀ Yorùbá àbọ̀ṣínbàjò bá wá jẹ president nílẹ̀ Yorùbá gbogbo wèrè tó bá fẹ́ ṣe kọ́ ṣe nínú state mẹ́fà yẹn wọ́n sọ̀rọ̀ kan lórí wọ́n wá ẹ máa gbọ́ wọ́n wá rí ọmọ Yorùbá tán ẹni sùúrù bàbá wọ́n wá rí ọmọ Yorùbá tán ẹjọ́ ẹ̀ máa ń pọ̀ jù ní. nítorí no 36 states ó yàtọ̀ sí state mẹ́fà o bàbá confam ní ọ̀dọ̀ yín ojú yín tó lè ojú yín tó kò ṣe ẹ̀kọ́ lè ṣe wèrè ń bẹ̀ yẹn ẹ mọ òun bá tẹ bí ìlú yẹn ṣe rí yẹn sì ṣẹgbọ́n sí
ṣẹ̀gbọ́n bílù yẹn ṣe tó níwọ̀nba ìlú yẹn ẹnu wọn kára wọn. ojú tó dún ni. tí a bá pé mẹ́fà tó jẹ́ 6 states irú àwọn bàbá wa Tinubu bá yẹn ní agbára tó irú àwọn Ọ̀ṣínbàjò pẹ̀lú kọ́tọ́ ti ṣe bàbá wa Ọbásanjọ́ pẹ̀lú kọ́tọ́ ti ṣe gbogbo àwọn pòfẹ́sọ̀ tó ti wà Wọlé Ṣóyínká gbogbo agbára tó ní àwọn náà wọn bá World Trade Center sọ̀rọ̀ gbogbo eléyìí tẹ̀ ń ṣe yìí ẹni pé ìlú tá a ní tó yẹ pé tí nǹkan ogun bá dé níbi tá a lè sá sí ẹ sọ bí tó wà fún mi lẹ́kọ̀ọ́. ẹ gbé fóònù yẹn jẹ́ kí n sọ̀rọ̀. ẹ sọ bí tó wà fún mi lẹ́kọ̀ọ́. ẹ sọ̀rọ̀. ok bàbá kan fún afẹ́ sọ̀rọ̀ mi lè gbé ẹ sọ̀rọ̀ yìí máa gbé. ẹ jọ ẹ ti rí tómi àlòkù rẹ. ẹ jọ ṣé ní ọ̀rọ̀ tí lọ sẹ́yìn kọ́ ọ̀gbẹ̀ báyìí kò ṣó o ti bẹ́ ju ìwọ máa nìyí. alájà ọkọ̀ ọdún mẹ́lẹ́ mi síta. ṣé ní bàbá kújọ́nù yìí máa mú lọ sí Ṣàgámù. ẹ kílẹ̀ wí. Ṣàgámù ni máa mú lọ. ṣé ní ẹ̀jẹ̀ ìsọ̀kọ̀ mi ṣé ní. kò ṣe kankan. ẹ sáà fún ilẹ̀ tó bá ṣe lọ yìí. àìrọ̀ àfẹ́ bá ṣe lọ bàbá kan fà mọ́ nídìí ìyàwó Yorùbá tó gbọ́ Yorùbá ni o torí kò tí ì gbọ́ Yorùbá dáadáa ẹ gbogbo ètò ìsọ pátápátá yìí. máa fún lọ́mọ Ṣàgámù tó dáa. iṣẹ́ ní ààrẹ adìlẹ́gàrà wájú. ṣé ní ìgò tí mo irú ẹni mo sọ fún Sunday Igboho wípé tí Sunday Igboho bá jẹ́ pé obìnrin ni ọkọ ẹ̀ á ti sunkún tipẹ́tipẹ́ owó tó bá gbà ni màá ná màá ti gbà á because mo ti love wẹ̀ jù òun ló happen tí mo máa ń sọ pẹ̀lú confidence pé òkú tó máa pa ọkùnrin yẹn kó filẹ̀ kó wá pa mí because I love the guy so much. akíkanjọ́ ọkùnrin. bẹ́ẹ̀ni ṣe rí ẹ̀rí engineer tí mo sọ pé ó pín ní kíní bíi bí àbálẹ̀ ní ìrànlọ́wọ́ láti ṣe fọkùnrin náà pàápàá ó ṣiṣẹ́ engineer yìí. tábà tí owó gbà bá fẹ́ engineer náà because ó bí bàbá ní owó gbà ní òtítọ́ àtòdodo nọ́mbà ẹ̀ àti everything ẹ̀ máa fún yín ó wà nínú àwọn tó ń mú náà níbo nínú àwọn tó ń kó nílé Sunday Igboho ó wà nínú wọn yes mo fi Kristi búra bàbá ìṣẹ̀ṣẹ̀ kú láìpẹ́ yìí ni. Saheed Lamu Saheed Lamu yẹ Saheed. yes bàbá ìṣẹ̀ṣẹ̀ kú ni. ó sọ̀rọ̀ la ṣe gbórúkọ ẹ̀. kò fẹ́ sọ̀rọ̀ ni ó ní ìyà tó ń jẹ̀yàn nígbà tí wọ́n mú àwọn ń bẹ̀ yẹn ó ní kò ṣeé sọ. ó wà nínú àwọn tó rẹ̀ jẹ́ pé wọ́n mú nílé Sunday Igboho màmá ẹ̀ wà ní bíbá yìí wà ní Amẹ́ríkà ń bí màmá ẹ̀ ló introduce ẹ̀ sí mi tó jẹ́ engineer mi ọkùnrin ẹ̀ ti náìsì jù tí n bá ti bẹ̀rẹ̀ ètò báyìí ó ti mọ̀ táìmù tí màá bẹ̀rẹ̀ ètò lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa débẹ̀ bó ṣe ṣe àlọ́ nǹkan tí n bá fẹ́ orí nǹkan tí mo fẹ́ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ó sẹ́ndì ẹ̀ síbẹ̀. bẹ́ẹ̀ni bóyá ó rí nìyẹn. so engineer ẹjọ phone number tó máa fi sẹ́ndì zẹ́ẹ̀lì yẹn àfẹ́ pè fún ẹ̀ ń sìn báyìí ẹjọ́ torí tọ́nà ẹ̀ tún pín ẹ̀ síbẹ̀ kí gbogbo ènìyàn kó mọ̀ wípé ibi tó máa sẹ́ndì owó sí nìyẹn. tó bá sẹ́ndì owó yẹn síbẹ̀ kì í ṣe pé ebi ń pa wá àwọn tó wà nílé tó ń ṣiṣẹ́ pẹ̀lú wa òun la fẹ́ sẹ́ndì owó yẹn fún kó ṣiṣẹ́ fún wa. ẹjọ jẹ́ ń sẹ́ndì nọ́mbà yẹn màá sẹ́ndì nọ́mbà yẹn sí ẹ nísìnyí. ẹyẹ èèyàn tẹ̀ ń gbọ́ wa mo ní nọ́mbà yẹn mo ní nọ́mbà yẹn. àwọn èèyàn ti jìyà lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí àwọn èèyàn ti ok jìyà kan ní o. o máa yẹn ni. ẹ wo bọ́dà àwọn tó ń pè ní OBJ ọlọ́mà sọ ọmọkùnrin di ẹlẹ́sẹ̀ kan lórí ọ̀rọ̀ yìí àìmọye àwọn èèyàn tó ti jìyà bẹ́ẹ̀ yẹn ẹ wo ọmọbìnrin lédìké yẹn wọ́n fún èèyàn ní kẹ́míkà mú bàbá ẹ̀ tó kù nìyẹn ló ṣe gbogbo kí ló fẹ́ pé kí n máa torí pé ìjọ tí wọ́n lọ sí ẹ̀kọ́ nọ́mbà yẹn sí. ẹnjìníà mo fẹ́ sẹ́ndì nọ́mbà kan sí ẹ̀ ń sìn mo fẹ́ kó pín ẹ̀ síbẹ̀ ẹjọ́ nọ́mbà ẹ̀ ló máa fi ṣe zell àbí kájà àwọn tó wà lamẹ́ríkà sílùú òyìnbó wọ́n lè sẹ́ndì ẹ̀ àmọ́ ní tó bá wà ní Nàìjíríà ó lè ṣe kí ni ó lè lọ àlè sọ fún àwọn tó máa mú fún ní Nàìjíríà. ó jẹ́ máa dẹ́ta fáwọn èèyàn tó bá lówó yẹn kó máa dẹ́ta fáwọn èèyàn ẹ ṣeun ṣe rí ẹ̀yin brọ́dà wa àti sísá àti ẹ̀yin màmá tẹ̀ ń bọ̀ wá. mo fẹ́ wo jáde bẹ́ẹ̀ kó dẹ̀ ní kó fẹ́ gbà. àwọn èèyàn ti jìyà gan. yàrá kan kí ni last 4 digit yẹn náà lájà. àwọn èèyàn ti jìyà ẹ ti gbàgbé kẹsàn fún wọn. òun sísá náà nìyẹn. ìyàwó onítìrí Abíọ́lá ó ti ní gbogbo ẹ̀yin tẹ́ bá sign orúkọ yìí máa lọ sínú orúkọ yìí máa lọ sínú mi sí ọ̀hún.
ó ń dàbí eré sí kò ní já pé àmì ẹ bá pín ní nọ́mbà engineer bá pín ń ní. rò pé orúkọ 5 million báwọn ṣe fẹ́ lórúkọ mi wọ́n á lórúkọ ẹ̀ nǹkan tí wọ́n máa tó ní báyìí alifabetical ni wọ́n fi tó wọ́n ń jó ijó yẹn náà sì ẹ bá wa jó ijó ìyá tó ń bẹ̀ yín ni torí pé ìbẹ̀rẹ̀ kan la máa ń mọ̀ kò sẹ́ni tó mọ̀ ìparí ẹ̀ èmi dẹ̀ mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run dídùn òun náà sọ máa ń so èèyàn ní fi oyin sẹ́nu kó tún dànù Ọlọ́run bá ló ṣe bẹ́ẹ̀ ṣe wá rí ṣígidì ní ìra máa ń bo ṣúgà o gbogbo ẹ̀yin tẹ́ bá sàn ní kínní ìrìláyà bò yín tọmọtọmọ kì í ṣe pé Ọlọ́run bá ló ṣe bẹ́ẹ̀ tẹ́yìn náà bá mú sí tẹ́ bá mú ṣúgà sí tẹ́ bá jùlẹ̀ ẹ̀sìn ní mo ibi tí ìrànà bọ̀ jáde kúrò nínú ilé yìí tó máa bò àṣẹ Ọlọ́run bá ní èèyàn dẹ̀ ní fi oyin sẹ́nu kó tún dànù ó máa ń dùn ni àṣẹ Ọlọ́run bá ní ẹ wá rí ibi tí Ọlọ́run tó wá parí iṣẹ́ dé kábíyèsí ọba o ó wá ní ọ̀gẹ̀dẹ̀ rí o títí tó máa fi pọ́n òní nírìnira gbogbo ẹ̀yin tẹ́ bá bá a sáà ní kínní títí tẹ́ máa fi délẹ̀ lérí ẹ̀ ní nírìnira àmín ìnira ò ní bá yín tọmọtọmọ lágbára Ọlọ́run ọwọ́ yóò dẹ̀ ní tẹ̀ yín ìmọ̀ràn ta kò ní ṣe lórí ẹnì kan àṣẹ bàbá ẹjọ́ tó rọ Ọlọ́run ẹ lọ bá a sáà ní kínní à ń bẹ̀ yín ni ó wà very very important ẹ máa yà wọ́n ní tìyẹn ẹ máa bó ṣe ń sọ̀rọ̀ with confidence lánàá wà lórí Zoom meeting pẹ̀lú wọn ẹnìkan ń bèrè màmá kí ni plan B ó ní kò sí kan ló jẹ́ plan B ó ní lọ́dún yìí sẹ́ẹ̀ ni Ọlọ́run máa fi àṣẹ sí tí àwọn tó máa nà sí yàrá sókè nígbà tó obìnrin tó ní confidence báyìí. mo wà ń bẹ̀rẹ̀ mo wà ń bẹ̀rẹ̀. àwọn church nígbà tí mo ń gbọ́. a sọ fún àgbáyé ní pé òun máa ń fi òun wà torí ẹnu èèyàn ni ẹ máa fi kọ méje. bẹ́ẹ̀ ni màmá. ẹnu èèyàn náà ni ẹ máa fi sọ nǹkan tó fẹ́. bẹ́ẹ̀ ni. so ayé òun tẹ́lẹ̀ a fẹ́ sọ fún ayé ni a fẹ́ sọ fún àgbáyé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lágbogbo káàkiri àgbáyé kí wọ́n gbọ́ kí wọ́n mọ̀ wípé Yorùbá sọ wípé òmìnira Yorùbá 2022 wọn láti wá sí ìmúṣẹ. tó bá ti gbọ́ wọn àwa 5 million ta sign wọ́n ti rí pé kì í ṣe rán pé a fẹ́ ní tòótọ́ ni kò dẹ́ ṣe pé èèyàn kankan fẹ́ fún èèyàn kankan lówó ó ń láti wá láti inú wa ni. bẹ́ẹ̀ ni àfọ́sẹ̀ yan o. láti jẹ́ nǹkan tá a fẹ́ nǹkan tó wù wá ní pé nítòótọ́ àti lódodo a fẹ́ òmìnira so a láti ṣe voluntarily láti inú láti ọkàn wa so pé ọkàn fẹ́ sanwó fẹ́ ọkàn àbí ọkàn fẹ́ ọkàn lóò yẹ ṣẹlẹ̀ o a láti ṣe láti inú wa ni so ẹ jẹ́ ká ṣe ní kíákíá bàbá ṣe wá ṣe kó yára sí òun náà ni òmìnira yẹn ṣe máa yára sí tó ta bá ṣe eléyìí ìbẹ̀rẹ̀ ìgbésẹ̀ tá a máa fi ṣe pé a ṣe referendum ni eléyìí ò kì í ṣe referendum eléyìí ohun ní petition láti fún àgbáyé pé nítòótọ́ àmì ilẹ̀ ó dá wa lójú àfọkàn sí a ní ìgbàgbọ́ nínú ẹ̀ wípé Yorùbá máa dá dúró so eléyìí ló máa bẹ̀rẹ̀ ìrìn àjò tá a máa fi ṣe referendum tí a máa fi dá dúró táyé máa fi mọ̀ pé yes Yorùbá dá dúró peacefully la máa ṣe and I expect interference from anybody from any government from anybody because òfin àgbáyé sọ wípé right to self-determination kò gbọdọ̀ sí interference láti actualize it so we expect that nobody will interfere say our right to self-determination Yorùbá nation òmìnira Yorùbá independent Yorùbá nation sovereign Yorùbá nation 2022 bó dẹ̀ ṣe máa rí nìyẹn ní agbára Ọlọ́run. àṣẹ. báwa dé bíbá gbogbo alákòókò tó ṣẹlẹ̀ mo ti ṣàlàyé yẹn tẹ́lẹ̀ lórí bí àwọn amúnisìn rẹ̀ ti ti wá sí ìlú tó ń kú sí entity tó ń pè ní Nàìjíríà. bí iye ṣe mẹ́tẹ̀ẹ̀ta ní mẹ́tẹ̀ẹ̀ta ní Yorùbá ó jẹ́ lọ wọ̀ ọgbọ́n ẹ̀. for their own economic interest. máa pè ìyàwó mi ìbọ̀gbọ́ ẹni mo sọ. alájà ẹ gbọ́ bó ṣe ọkọ yín sọ̀kò pé fóònù fún mi. ṣe rí nǹkan tí ìyàwó Abíọ́lá sọ níwọ̀n bá yẹn mo fẹ́ sọ kankan fún yín ẹ dúnú bàbá mi mo ti ṣe àyín náà dáadáa. ìyẹn wà lórí péjì mi ohun mi gan wà ń bẹ ẹ máa gbọ́ sí. Ká lọ sọ fún
máa lẹ́nu láti sọ̀rọ̀ ìgbà yẹn la máa lẹ́nu láti béèrè ìgbà yẹn la máa lágbára láti demand wípé nǹkan tá à ń fẹ́ nìyẹn ìgbà yẹn ló máa ṣe é ṣe fún wa torí ajẹ́ ká tètè ṣe adé súnmọ́ èdè ìjàyè bàbá ti lè dé United Nations tá a lè kó gbogbo nǹkan tá a lè kó sílẹ̀ síwájú wọn àti ní máàpù country wa àti ní population census wa àti language kan náà we are one culture we are àti àwọn boundaries ilẹ̀ wa àti gbogbo wọn yẹn kó wà lọ́wọ́ wa ṣùgbọ́n àti ìdíje ẹnu Yorùbá lè lẹ́yìn ọ̀rọ̀ Yorùbá lè lẹ́yìn a ní láti gbé wájú United Nations ẹ jẹ́ ká tètè ṣe ẹ̀mí bàbá yín ẹ̀mí gan-an mo máa sáìn ẹ̀ lálẹ́ nítorí lọ́sùn mo fẹ́ kí kálukú sáìn ẹ̀ kẹ́jẹ́ pé gbogbo àwọn ọmọ yín gbogbo ìyàwó yín gbogbo ọkọ yín bẹ́ẹ̀ jẹ́ ká ṣe ó pé 5 million within the next 1 month kàtà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní pé oṣù méjì èmi ò gba oṣù méjì oṣù kan péré lè gbà pé a máa fi ṣe 5 million tó gbà ẹ kú iṣẹ́ o ẹ ṣé bàbá kó sọ fún àgbẹ̀jọba àríkìní lóṣù kan kọ́dà nìyẹn kẹ́pẹ́ fún wa abẹ̀rẹ̀ lẹ́ni ó tó dé táìmì ní April láti lè pariwo pé láti ní 5 million wá o ẹ̀jẹ̀ kan tó dàpọ̀ Yorùbá nìyẹn just 1 month of hard push for this we can have our 5 million votes in less than 1 month. ẹ ṣe rí nǹkan tí bàbá ń sọ ńbẹ̀ yẹn lóòótọ́ oṣù méjì náà fún wa bọ́ a fẹ́ tiraka láàrin oṣù kan nítorí pé àwọn ọ̀tá tó ń tẹ̀lé wa tó ń dúró ti kinní yẹn àwọn tó ju àkàlọ́ náà wà ń díẹ̀ torí wọn ò fẹ́ kó ṣeé ṣe o wọ́n ń tà láti máa bring kinní yẹn wọn ò fẹ́ kí kó slow bọ̀tẹ́ bá ti tó slow ẹ ní sùúrù calculation yẹn ó ń lọ màá wá ṣàlàyé díẹ̀ ṣe rí ìdí tí a fi ní ìdí signature yẹn gangan ni pé tí a bá ẹ mọ̀ pé tó bá fẹ́ gba ìlú wọ́n á béèrè pé ṣé wọn nìkan ló fẹ́ dàlú ṣe nísìnyí ó ti yé mi pé kódà tí o bá sí pé àṣejù gan nínú àyà tí yóò 100,000 bá jáde lù pé index ò tẹ́ wa lọ́rùn ó yẹ kó ní kálukú wa ti fọ́ta gbé bọ́ nítorí pé instruction tí gbogbo United Nations tó ń ṣe ẹ mọ̀ pé àwọn náà mú wa lẹ́rú ìtawà dẹ̀ lè fi sọ pé àṣemọ́ rèé àwọn náà nọmọ tó ń ṣe àwọn náà ní ṣekúṣẹyẹ àwọn ni wèrè tó ń báyé wa jẹ́ wọ́n wà lára àwọn tó yẹ pé wọ́n fẹ́ kí kíní ṣeéṣe àmọ́dọ̀ tó lè fi gbà ṣeéṣe àwọn tó jù wọ́n lọ tó dẹ̀ mọ̀ pé àwọn tó wà lẹ́nu kíní náà lẹ́nu jù wọ́n lọ àwọn náà ń sọ̀rọ̀ yìí tẹ́ bá wá wòyá wa Abíọ́lá Onítìrí tó jáde yìí obìnrin yìí kò jáde lẹ́ẹ̀kan náà lójijì ni o àdẹ̀mọ́ o ṣe mọ̀ pé mo máa ń sọ̀rọ̀ kan yìí pé àwọn kan wà tó ń ṣiṣẹ́ abẹ́lẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ inú ọ̀rọ̀ mi yẹn lẹ ti rí díẹ̀díẹ̀ yìí irú ìyá yìí tó jáde yìí sì tẹ́ bá máa tú rí sí ẹ máa tú rẹ́lòmíì tó máa fò jáde ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa gbárùkù ti ìyá wa Abíọ́lá gbogbo ibi tí wọ́n bá wà àdúrà ní kẹ́ máa ṣe fún gbogbo ẹ̀yin abiyamọ ayé ṣe mọ̀ pé ìyá lèmi respect jù jẹ́rí gbogbo àdójókòó lẹ́gbẹ̀ẹ́ mi yìí àwọn ẹyẹ ṣíoṣío ní tí wọ́n ìyẹ́ kan náà ní kò ṣe rí àwọn ọ̀yá àwọn màámi ẹ̀yin lèmi respect ẹ mọ̀ pé mi mo máa ń gbé fún yín ni gbòòsà máa ń gbé fún ọmọ àwọn gbé fún ọmọ gbé fún wọn gbé fún wọn yóò gbé kankan fún yàn kankan àwa gbé fún wọn mi ò ní jẹ́ kó tún fún nǹkan máa ṣe débẹ̀ mi ò ní ṣe ìka ẹ̀ tó túrò fún èmi ìkọ́ni ẹ̀ṣẹ̀ ni màá ṣe ẹ̀kẹ́ tó túrò fún mi mi ò ní ṣe yìí mi ò kí kọjá àyè mi gbogbo àwọn èèyàn tí mo máa ń bú mi ò bú àwọn ìyá rí mi ò dẹ̀ fẹ́ bú yín ẹnu mi ò gbà á mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi so mi ò bú ẹ̀yìn ìyá o but tó bá jẹ́ pé ìyá ẹ̀yọ kan ṣoṣo ni màá bú bàjẹ́. ìyá ẹ̀yọ kan ṣoṣo náà ní ó ní àwọn tí ó dá ẹ ṣáà fi bàbá kan fún pásítọ̀ ni ó máa ṣàdúrà fún àdàbà parí ètò ṣe rí èmi gẹ́gẹ́ bí ẹnìkan aláàjì mi aláàjì ló wà ń bì àmọ́ ìṣẹ̀ṣe orí Yorùbá pè lágbà àwọn òfin sí mùsùlùmí wálẹ̀ o bẹ́ẹ̀ láàrẹ ṣe kí ni àfìṣẹ̀ṣe lẹ̀
sẹ́rí ìṣẹ̀ṣe tí àwọn èèyàn fi lẹ̀ òun ló bá yé gbogbo àwa jẹ́ ní Nàìjíríà bá a lò kí ni bàbá ní à ń gbọ́ ẹ̀rọ tó ń gbọ́ yìí Ọlọ́run ọba ló dá ewé ló dá egbò ó wà nù Kùránì pé ó wà nù Kùránì kẹ́ ẹ mú lò ó wà nù Bíbélì náà ó wà nù Bíbélì kẹ́ ẹ mú lò mistake tá à ń ṣe olóńpa wá kú lọ ẹnìkan lòun ò lè ṣẹbọ ìkan lòun ò lè ṣòṣà ìkan á ní bàbá ọmọ babaláwo ni mi ì lè fọmọ babaláwo mi ì lè fọmọ onífá ọmọ babaláwo tó fẹ́ ó ní ìyá àjò tó ṣe pin tó fi débi tó dé olówó tán lólò fọmọ babaláwo mọ́ ìgbà wo ló ní wọgbó nítorí o ti kọjá yìí ẹ máa ṣí ẹ o ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tó ń sọ yìí o. ṣẹ́rí nítorí pé tá a bá ń sọ̀rọ̀ àwọn ẹ̀ máa wò pé aláàjì máa ń sọ pé obìnrin nítorí ìyá mi máa ń sọ fún mi ìyá bàbá mi ló tọ́ èmi á ní wò ó á ní ọmọ mi gbogbo ibi tóbìnrin bá ti lọ ibẹ̀ ni kó o lọ. mo mọ ìyàwó ẹbí wa jẹ máa pẹ ní alágbèrè o gbọ́dọ̀ ṣe obìnrin ẹjẹ àníṣùrù a gbọ́dọ̀ o gbọ́dọ̀ ṣe obìnrin. bí ó bá jẹ́ bẹ́ẹ̀. nítorí wípé tá a bá ṣe àwọn ìyá yìí ara ń dùn mí. ó jẹ́ sọ̀rọ̀ tá a bá ṣe àwọn ìyá bàbá yóò jẹ́ gbádùn tí a bá ṣe àwọn ìyá yìí. ohun tó mú ètò dùn nìyẹn. pàṣẹrò bí ìbá rí báyìí poison ni. jẹ́rí alájà ó ti léyàn lẹ́yìn bí pàṣẹrò kan tó bá rìnrìn kú rí poison ni egun gan máa lè ní. jẹ́rí alájà ò fún náà jẹ pé kó rìn alájà. ìyá bá àkàtì pàdé lé má nìyí lórí. ó ti pàdé lórí. àlebáwò ẹ gbà lórí wọ ọ̀pá mi sì ń ṣiṣẹ́ má dáa. ó níbi kan rẹ̀ pa ìwò ló ṣiṣẹ́ èyí tó ti dẹnu kan lẹ́yìn. kò jẹ́ sọ bẹ́ẹ̀. ó bá mi wà nù yàrá ó sì ń lè sí ilé gidi. ó ga alájà ètò wa lónìí lágbára. fún ní sórí yẹn. àbá mi sórí mi. ṣẹ́rí àbá mi nífẹ̀ẹ́. mo sọ ní mọ́ṣáláṣí mi tí mo lọ́jọ́ kan mo ní ẹ sọ nǹkan tó dára ẹ̀ sí láyé fún mi láì jẹ́ pé náà bá ló dáa. gbogbo ẹ̀ jẹ́ ẹ̀ ń gbọ́ ètò yìí ẹ gbọ́ dáadáa o eléyìí ò ṣe ara àta o bí ọmọ ló jẹ́ sí mi bàbá ẹ̀ bí ẹ̀gbọ́n ló jẹ́ sí mi native doctor ni Faiga. now ó bí ọmọkùnrin kan ọmọkùnrin yìí wọ́n wá lọ tẹfá fún nínú gbódù ni wọ́n ti sọ fún wọn yìí pé ọmọ yóò gbọ́dọ̀ ṣiṣẹ́ babaláwo àáfàá ní kó lọ ṣe ẹ máa gbọ́ nínú gbódù o ẹ máa gbọ́ ọkọ̀ ibẹ̀ ni wọ́n ti sọ fún wọn yìí pé kán lọ ra àgé kán ra Quran kán ra jarabia kán ra tẹ̀sùbà ọmọ babaláwo dẹ̀ ni kán kó wá bá wọn bẹ̀ ibẹ̀ ni wọ́n ti ṣàdúrà sínú kínní ọmọ yìí máa wà lílì tó wà tó bá mú kéwú sẹ́nu ẹ mà ní bìlífù ọmọ babaláwo máa ní mi tó fẹ́ dárúkọ lẹ́nu ìjọ mẹ́ta wọ́n ti kọ́ lọ ṣe nǹkan kan fún èèyàn kan lọ ṣàdúrà fún pásítọ̀ wà ń bẹ̀ àáfà wà ń bẹ̀ àrùn díẹ̀ wà ń bẹ̀ pásítọ̀ àti àáfà wọ́n ti gbàdúrà ó wá kùtò níbílẹ̀ lẹ́gùn ìbágùn oníkanra tẹ̀sùbà onífà ni o oníkanra tẹ̀sùbà oníkanra jàlábíà oníkanra àgè oníkanra kùnà kan kò lọ sí mọ́ṣáláṣí kan lọ máa ṣàdúrà fún wọn ṣe kínní náà tán lápò sínú ayọ̀ yìí ṣe rí i pé gbogbo nǹkan yìí ó wọnú ara Ọlọ́run bá nìkan ló yé ifá tá à ń sọ yìí náà òun náà dá tó ń fẹ́ fi mọ ibi tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó wà nínú owó kí Ọlọ́run kó tó fi aláǹtakùn kó tó fi wò lórí ó ní kan tó ṣe ń gbé ifá jọlẹ̀ ibẹ̀ náà ti bẹ̀ sí fi gbé ifá jọlẹ̀ yìí tó parọ́ ifá ò dẹ̀ parọ́ jọ́nà lọ́hùn ṣùgbọ́n Ọlọ́run bá sọ fún mi pé èmi mo dá ẹ mo dẹ̀ jù ẹ lọ lóòótọ́ ló ṣokògbó ẹ má túnra yín kì í ṣe pé à ń promote gbogbo kiri ṣùgbọ́n nǹkan tí àwọn bàbá wa ń lò láyé ìjọsìn nìyẹn. aláàjì à ń promote ẹni kì í ṣe ké kò sọ̀rọ̀ kì í ṣe pé. sorry à ń promote. lọ́wọ́ tàbí tó wọn nìyẹn ọba ló ní ewé àti egbò ẹ má ṣe mistake pásítọ̀ tó wá ń gbàdúrà fún yín àtàlàfà tó wá ń gbàdúrà fún yín ẹ wo mẹ́tẹ̀ sọ̀rọ̀ kan lónìí. ọ̀rọ̀ òrò fẹ́ sọ. ẹdúró bàbá tó kó táyékẹ́yìn jáde tó fi ṣépè fún Arẹ́gbẹ́ mo sọ fún ní mọ́ṣáláṣí mi mo ní tó bá dé mọ́ṣáláṣí mi sìn àá máa kọrin wàjáde náà o sùúrù ra wàjáde náà. ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé wàjáde náà o sùúrù ra wàjáde náà. bàbá náà ló kó ìwé méjì jáde o sùúrù ra bàbá yẹn ló kó ìwé méjì jáde táyékẹ́yìn ẹ lọ bí wàjáde náà yẹn ni o. wàjáde náà dẹ̀ ni o tí bàbá yẹn tó bá bẹ̀ sí ṣe wá sí gbogbo bẹ̀rẹ̀ ṣe wá sí
bàbá Jẹ̀bú bàbá dẹ̀ kó ìwò méjì jáde ìtàn kọ́lá wa pa bí lórí táyékẹ́yìn ẹ lọ bẹ láwọn àgbàlagbà ìtumọ̀ táyékẹ́yìn Olúgbòhùn. ó dà pé kò gbọ́ ó dà pé àwọn kan fún ọmọ kan. ebi pa èmi bàbá kan mú ebi pa èmi máa gbọ́ bàbá kan mú ìgbésí lọ́jọ́ lọ máa lọ. bọ́ọ̀lù bẹ́ẹ̀ lọ lọ́jọ́ kan àwọn máa ṣe lọ́wọ́ máa wọlé. ẹ jọ tó lọ́rùn ẹ má jẹ́ kẹ́ni kọ́kọ́ tọ̀ yìí. ó kó ìbejì jáde èrè ló fi ṣe pé wo méjì àfáàdé ni wọ́n. aláfáàdé ni bàbá tá à ń sọ yìí. èmi ẹjọ́ ẹ má ṣe pé fẹ́ mi o. ìlò tó ẹ jọ tó lọ́rùn àmọ́ ọkọ̀ tá à ń sọ. tàlùfẹ́ ṣe pé ṣé òun nítorí káàkiri wa kò ní sí ọ̀tọ̀ ni o. ẹ wo mo fẹ́ sọ̀rọ̀ kan mo dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ èèyàn kan gbogbo èèyàn ẹ ti mọ̀ mí ẹ ti fẹ́ dúpẹ́ lọ́wọ́ èyí ó lè máa wo oṣù yìí o brọ́dà mi Dágunró tèmi àti ẹja àjọṣe àti parí ìjà wa o. kò sí jà mọ́. kò sí jà mọ́. jẹ́ Dágunró. kò lè yẹ yín àti parí ìjà kò dẹ̀ sí ìjà kankan mọ́ nítorí pé gbogbo wa ò mọ ibi tá à ń lọ èmi wá rí kó dàbí pé àwọn èṣù kan ń tọwọ́ bọ̀ àmọ́ èṣù tó ń tọwọ́ bọ̀ yẹn àwa ti wá mú èṣù yẹn mú dání ẹ bá wò ó gbogbo wọn àti pásítọ̀ Bánkọ́lé kò síjà kankan mọ́ láàrin èmi àti ó ti parí ìjà o kò síjà kankan mọ́ Dágunró tèmi àti ẹjọ́ ta ò síra wa kò síjà mọ́ a ti parí ìjà so gbogbo Yorùbá ibi tèmi lọ ni pé ẹ jẹ́ ká dúró lójú kan ẹ jẹ́ ká fọ́n tó ṣe ti wọ́n lẹ̀ èmi ò ní kó lóṣèlú má ṣe tiẹ̀ o ẹ fi wá lẹ̀ o ẹ má disturb wa ẹ ṣe ti yín èèyàn kan sọ fún kónkó ló jábélé kálukú ló ṣe tiẹ̀ brọ́dà mi tá a bá bọ́ sórí fíìdì tẹ́ ẹ bá ń play bọ́ọ̀lù 90 minutes 0-0 tẹ́ ẹ bá score wàhálà ìgò yẹn máa wáyé gò yẹn máa wá ṣáá ni bọ́ọ̀rọ̀ ẹ ṣe rí nìyẹn tẹ́ bá lè rò páà ní wíìnì tá bá padà wíìnì nǹkan àdàbà wíìnì ìmọ̀lẹ́ wa fojú sí ẹjọ́ signature yìí is very important èmi máa close ètò tèmi kí bàbá confam. ẹ jẹ́ kí mi sọ̀rọ̀ náà ṣé rí ọ̀rọ̀ tá à ń sọ yìí. ẹ wo bó ṣe máa ń bá a sọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá ń bá a sọ̀rọ̀ ẹni àwọ̀. ṣé mo á jẹ́ gbẹ̀yìn méjì tó wà mí. tó máa pàdé lọ́wọ́ àmì ìdìbò àbí lọ́mọ. lóòótọ́. ó yà sọ mí àwọn apapọ̀ àpúlọ̀sì ẹ̀ ó yà sọ. kó lọ sí first bank ó wà. ẹ Yorùbá ó ga ẹnu pọ̀. máa sọ ṣé ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kí ló dé wá dé tó yìí. tí omi ó ní táìmù tí mo gbọ́dọ̀ ṣe. ó jẹ́ bíi tí ó tè ní kì í ṣe táìmù kan òṣòwò lówó ló ń lo òṣòwò. wọn fẹ́ pẹ́ jù wọn dẹ̀ fẹ́ ká máa sọ̀rọ̀ jù. ẹ wo lónìí ọ̀rọ̀ tí a sọ lónìí o ẹjọ́ torí ti Ọlọ́run ẹ ti ní nọ́mbà tá a pín ẹ síbẹ̀ yẹn ẹ má ṣe mistake kó send ẹ síbòmíì. a fẹ́ máa rí alert. ẹ máa ti lórúkọ mi bẹ́ẹ̀. àti máa rí alert ẹjọ́ ẹ torí ti Ọlọ́run tó bá rẹ̀ jẹ́ pé ó lè wà ní Nàìjíríà bákan náà à ń sọ fún yín wípé ẹjọ́ ẹ torí ti Ọlọ́run o ẹ torí ti Ọlọ́run a máa sẹ́ndì mẹ́sẹ̀gì sí ẹnikẹ́ni tó bá ti sẹ́ndì ẹ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ tún sọ lẹ́ẹ̀kan lórí ẹnjìníà mi tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ẹnjìníà yẹn màá fẹ́ pé kí ẹ lè pè é máa fún nọ́mbà ẹ̀kẹ́ pé ọmọ dáadáa ni ó jìyà gùn bẹ́ẹ̀ yẹn ó jẹ́kàn nínú. mo fẹ́ wípé mo sọ pé lè yóò ṣòwò òfìlà àbá tó bá dé òfìlà máa mọ̀ torí a rí $50 ti wọlé sẹ́yìn. orí $50 àwé ẹjẹ́ sọ kan fún ẹ ẹjẹ́ sọ kankan fún ẹ máa gbé àgùntàn mọ́yẹlé o. ẹni kó máa fi kọ́mẹ̀ntì. àgùntàn mọ́yẹlé kọ́. ok now ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tèmi ní. ẹni tó máa fi $50 ẹ síbẹ̀ ó lè send personal ó message tẹ̀sí mi sórí the same number yẹn pé èmi ni mo send owó lágbájá torí láwọn owó mi tí mò ń gbà ni mo sọ bẹ́ẹ̀. ok owó fìlà. ẹni tó bá yẹ pé ẹ fi owó yìí síbẹ̀ fún ká fi ẹ̀pọ̀ ọmọ ní Nàìjíríà láti fi ṣe kíní ẹ̀ mo ti rí $50 cash app ẹni tó bá fún wa ẹ fi mẹ́sẹ̀gì sí orí the same number ẹ pé fún nǹkan báyìí ni adúpẹ́ o ẹ ṣe gan. ẹ ṣe ẹ̀yin tèmi ó dẹ̀ dá gan tó lè jẹ́ pé ẹ ń ṣe irú kan bẹ́ẹ̀ yẹn àárín $50 yẹn bó ṣe wọlé yẹn 25,000 yẹn ṣé ní ìwọ náà pàápàá báyìí tó lè jẹ́ pé ó bá wọ̀nyí tó lè jẹ́ pé ó fẹ́ ṣe ẹ mẹ́sọ̀ kẹ́ ṣe é
ṣé but mo ń sọ̀rọ̀ yìí mo ń sọ confirm mo lè ẹ sọ. jí 1 minute ẹjọ́ ní sùúrù. ẹ tó bá tún wá ní interest láti bá wa help àwọn èèyàn láti ra data fún wọn wá ẹ tó bá ní interest láti máa bá wa gbé kinní sílé ẹ message mi lórí the same number yìí pé ẹ má jẹ́ àṣepè fún yín o tó o bá ní interest má gbowó lásán o tó bá mọ̀ pé o máa ṣe tá a lè fi bí 10,000 ránṣẹ́ sí yín kẹ́ẹ̀bà at least ó kéré jù èèyàn 50 látọ̀dọ̀ yín kẹ́kọ̀ọ́ gbé lọ èèyàn 50. Èlòmí ti send the number. ètò máa fi sáà ní ọgbọ́n ojú 3 minutes lọ. wọ́yọ̀kọ̀ owó kan ó máa wá sí ẹni. ṣé ti rí ẹni ẹ máa gbọ́ ẹni tó bá ní interest ní àti Nàìjíríà ni o tó bá ní interest láti bá wa lọ gbé fún àwọn màmá aláta yẹn gbogbo ẹ̀ tẹ́ ẹ bá wà bí irú àdúgbò mi sùn lérè ń sìn ẹ̀ tẹ́ ẹ bá wà níbòmíì tẹ́ ẹ bá ní interest ẹ kàn sí mi ní orí the same number yìí wípé ẹ ní interest á ṣe data fún yín. láti ọ̀dọ̀ mi ẹ̀gbọ́n ẹ̀yin tèmi ẹ̀gbọ́n mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ báyìí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ yìí. ó yẹ sọ̀rọ̀ yìí jàre. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ọ̀dọ̀ platform mi tẹ́ ẹ ń gbọ́ mi o nọ́mbà ẹyọ kan náà là ń lò ó kì í ṣe nọ́mbà méjì. bẹ́ẹ̀ni. because kẹ́ máa pè pé bàbá kí ló ṣẹlẹ̀ mo fẹ́ sẹ́ndì kankan sí kinní kan no nọ́mbà ẹyọ kan yẹn ta ló ń pè yìí o. ẹ ti rí dọ́là Moruf ń bẹ̀ ẹ máa sọ dọ́là. hello. Fiki bọ̀bọ̀. hello. hello bàbá. Awo, hello. Àgbọ̀. Pọ́pọ́ ti ń ṣe láti Nàìjíríà o. Àwọn èèyàn ti ń ṣe gan. Okay. Wọ́n ṣe o. Àwọn ṣe many people. Okay. Bóyá tó bá lè fún àwọn náà dátà, kọ́ túbọ̀ help wa. Ẹ máa jẹ́ ká mọ̀ tá bá mọ̀ a máa fún dátà tó yẹ. A máa fún wọn dátà ẹ̀ gangan ní. Dátà ni problem kò sí wàhálà. Ohun tí a ń tọrọ owó fún náà nìyẹn. Okay. Ẹ lè fún wọn ní dátà. Okay, á fún yín. Ẹni ìjẹta tẹ́ pín fún wọn yẹn, wọ́n ní many people gbogbo àwọn ará ọ́fíìsì wọn ló ti ṣe gbogbo àwọn ọmọ tó wà lábẹ́. Nǹkan tá a fẹ́ gangan ní wọ́n. Ohun tá a fẹ́ gangan ni èyí mi sọ pé okay bí báyìí. ẹ ṣé o madam ẹ ṣé o ní. Okay. Madam Àti ẹ gbọ́ ṣe gan ẹ ní London ni. Okay, London lẹ wà. Bẹ́ẹ̀ni sà. Okay, madam ẹ ṣe gan. Ẹjọ́ àwa lórí ètò yẹn jẹ́ ká parí ẹ̀ náà. Ọ̀rọ̀ gidi náà sọ ìwọlẹ̀ ẹ̀ parí. No, máa fún nọ́mbà. Oh, okay. àwọn ó tẹ kí ni ètò ẹ̀gbọ́n Bàbá náà wọn lọ́dọ̀ ní kọ́kọ́ tí wọ́n dá yín tẹ́lẹ̀ sí parí ètò máa pè yín padà lẹ́yìn ètò alẹ́ ìtọ́jà. Okay, ẹ ṣé. Kò sí kọ́ ẹ bí sẹ́ǹtì náà yọ $1 náà kan. Ṣé ní èèyàn kan ló sẹ́ni nọ́mbà ẹ̀ báyìí sí láti Nàìjíríà ló ti sẹ́ni nọ́mbà. Ṣé ní ọ̀rọ̀ tí à ń sọ yìí ètò tèní yìí ètò yẹn pẹ́ but ẹ̀ ní bínú but Aare Almaroof ó ti fẹ́ bú mi pa but mi ò bínú ìdí nítorí mi ò bínú pé ìyàwó ẹ̀ ti ṣe rẹ́ẹ̀sì fún wa àdèmàjẹ ráìsì so nítorí pé iṣẹ́ làwa ṣe lónìí ó ti ṣe rẹ́ẹ̀sì ṣe tí màá ń sọ̀rọ̀ tó lè jẹ́ pé bàbá ń pa àkótó àti báyìí inú màá bí mi Aare. Mo ti ń dáhùn bàbá ẹ má da máa yìí lò. bàbá kútọ má bínú. Onígbọ́n ti fi rokẹrẹ kí ẹ. Ṣé ní ọ̀rọ̀ tí à ń sọ yìí nọ́mbà ẹyọ kan là ń lò nọ́mbà ẹ̀ láti pin ẹ̀ síbẹ̀ yẹn ẹ̀ ń tẹ̀ jẹ́ tèmi anything tó bá sùn síbẹ̀ ẹ lè pè mí. Ọláwálé ó ní data most important. Ṣé ní data yẹn a máa fún ní data kí wọ́n máa lọ káàkiri. Ẹ wo ẹ jẹ́ sòtọ̀rọ̀ ẹ̀yin aráàlú òyìnbó ẹjọ́ ẹ help wa kó jẹ́ $10 $5 ẹ fún wa àmọ́ ẹ̀ẹ́rì pé àwọn èèyàn máa pè yín pé wọ́n fún wa ẹ̀ tó bá dẹ̀ ní interest ní Nàìjíríà tó lè help wa ẹ kàn ẹ tẹ̀sí mi lórí the same number tẹ́ rí yẹn 202-855-1748 tá a bá ti gbowó a máa ṣe àáfún yín ara dátà 5,000 fún yín kẹ́ ẹ bá wa ṣe. Iye tó bá dẹ̀ wọlé àfún ẹ̀ ní àkáǹtì kì í ṣe pé bóyá pé kí owó kó wọlé ká máa fún ẹ̀ ní àkáǹtì. No, just be 1 minute pàápàá. Ṣé láti sáì 1 minute lọ́nà. So ibi tí ìwọ náà bá fẹ́ lọ tó mọ̀ gbókè náà fóònù tó ń lò o lè lọ síbẹ̀ ẹ sẹ́ndì nọ́mbà yín. Jẹ́ni ebi gẹ́gẹ́ bí ẹnìkan mo níbi tí mo á ṣe dátà bí yìí mo lè lọ síbẹ̀ ṣọ́ọ̀bù yẹn tí mo bá lọ bá mo bá sọ gbókè ẹ fún ní $5 dátà ọmọ èyí tó jẹ́ Nàìjíríà ni. Ibi nọ́mbà yẹn la máa fún mú mọ́ kódà a lè ṣe látòrí èmi náà lè ṣe látòrí àkáǹtì. So àdèmà sẹ́ndì dátà tí àdèmà fún dátà so ẹ̀dẹ̀mà máa tà láti máa jáde lọ sílé so ó wà very very important ẹ ṣé gan God bless you. Ṣé ní ètò tèní tí à ń ṣe ó jẹ́ very very important ètò tó rẹ̀ jẹ́ wípé
kì í ṣe pé bóyá pé èèyàn kankan jókòó tó sọ pé ó máa ṣe kọ́ ààrẹ. So ó wà very very important. Ẹ ṣe gan ẹ̀yin tiwa nínú diaspora yìí. God bless you so much. So ó dàbọ̀ nìyẹn o. Jerry ẹ jẹ́ kí wọ́n kọ orin mi kí n fi parí ẹ̀. So mo kí Aare Almaroof pé ẹ kí iṣẹ́ tèmi o. Mo dẹ̀ kí Haji Nuru Prince Nurudeen ọba Ṣàgámù. Lọ èmi tàbí wá Ṣàgámù ọmọ Ṣàgámù tí ò dáhùn yìí. Wọ́n máa lórí ètò ọmọ máa bú yín. Ìyá Ṣàgámù dáa, mo ní Ṣàgámù dáa, mo sọ. Ètò kẹ́kọ̀ọ́ ti wọ̀lú tó yẹ ká tọ́jú Aare Almaroof tó dùn lárinrin. Ọjọ́ Monday ní ọmọ ìgbéra sọ. Ètò tó dùn lórí lárinrin. Lágó méjìlá Amẹ́ríkà. Lọ́jọ́ Monday ní ọmọ ìgbéra sọ. Ìgbà ńlá ti dé bàbá gbọ́mi gọ̀ọ̀gọ̀ ńlá ti dé balẹ̀ odò. Ẹ wá nǹkan ìdílé tàbí kẹ́ẹ̀bì ìdílé. Èèkàn Aare Almaroof ti gbóyin dé wá lá. Wọ́n bá gún wa ti gbé tó òun dé ètò Aare Almaroof top show yìí wá yà mí ní dédé aago 12 American time. Ètò kan tí ń sọ nípa ọmọ kóòtù òjíire. Ètò kan tí ń sọ nípa ìdàgbàsókè ọmọ Yorùbá pátápátá. Ètò kan tí ń sọ nípa Oòduà nationwide. Ẹ darapọ̀ mọ́ Aare Almaroof nítàkùn àgbáyé Facebook page. Ẹ darapọ̀ mọ́ wọn ní Instagram. Ẹ darapọ̀ mọ́ wọn ní YouTube. Aare Almaroof látọ́kùn lórí ètò ojúlówó ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ gẹ̀rẹ̀mọ́tẹ̀ ọmọ Àtìbà ọmọ àjòwúyọ ọkọ lẹ́nu. Ìdómògùn nílé bàbá ẹ̀ ìyàn ìdómògùn ọmọ fi ìbọn sọ̀pá. Aare Almaroof bọ́bagún àgbéra ilẹ̀ òdìdé ètò rẹ̀ ń gbogbo ayé fẹ́ gbọ́. Ọ̀ṣọ́ Aare Almaroof ìdùn ládùnjù. Ètò tó dùn tó sì lárinrin. Ẹ ṣé ẹ̀yin tèmi ní diaspora, thank you so much, God bless you. Bó ṣe inú ìdùn lónìí tí ẹ wá sí ètò wa lónìí tí ẹ ṣe pẹ̀lú wa ọjọ́ yín á dalẹ̀ ẹni bá ti ṣe ẹni ọ̀nà gbégbà ṣe ní ìjà tí à ń jà yìí kì í ṣe ìjà tèmi nìkan kì í dẹ̀ ṣe ti ẹnìkan tí gbogbo wa ni láti gba òmìnira yìí tí a dẹ̀ ń béèrè pẹ̀lú agbára Ọlọ́run a dẹ̀ mọ̀ wípé kò sí ohunkóhun tí ò jẹ́ ṣíṣe fún Ọlọ́run gbogbo ẹni Ọlọ́run lè ṣe é. Ire tó dẹ̀ jẹ́ kó dẹ̀ ń wá ní gbogbo ìgbà àwa kọ́ là ń là dátà fún yín àmọ́ àsìkò tí tó ń sìn a máa fún yín dátà tí ẹ máa jáde káàkiri ẹjọ́ torí ti Ọlọ́run láì jẹ́ pé ilé sílé ní kẹ́ máa lọ láti máa lọ sọ fún òun wípé ó ti ṣẹlẹ̀ o kẹ́ máa ṣe ohun tí à ń sọ fún yìí ó wà very important àbí bẹ́ẹ̀ kọ́. pẹ̀lú ògo Ọlọ́run. Ṣé ta ni ẹ? So bó jẹ jẹ o lè ṣe o má da nǹkan ní nǹkan rú o. mo fẹ́ ẹ̀dẹ̀ ni. O fẹ́ ẹ̀dẹ̀ tí o bá bè lọ́wọ́ tó wà lọ ẹ̀dẹ̀ kan lọ ẹ̀dẹ̀ kan o mọ nípa tó ní olóòfẹ́ ẹ̀dẹ̀ ọmọ Jẹ̀bú ọmọ ará òkú mú dín nǹkan mú àbí òfẹ́ yẹn o mọ̀ pa kìíní mídíà o lè fẹ́ o lè ṣe báyìí tó fẹ́ tẹ̀ kí ló fẹ́ tẹ̀ bẹ́ẹ̀ má lọ tẹ̀tẹ̀kútẹ̀ kó lọ dìlítì nǹkan ní nǹkan ṣé wàhálà tá a ṣe látàárọ̀ ṣe kò tó ni o dẹ̀ bá ń ṣojú báyìí tó fẹ́ dìlítì. àti má fa gbogbo rẹ̀ mọ pátá mi fún yíyàwó bẹ̀ mọ́. Ẹ ṣe kò sí wàhálà. máa orí máa fún ọ bàbá kan fún àmútẹ. ẹ lè mú lọ sí Ọ̀yọ́ kọjá lọ máa jẹ lọ́yọ̀ lọ́hùn. Jẹ́rí obìnrin Ọ̀yọ́ ó dẹ̀ máa dájú. Wọ́n ń fariwo ó ti dàgbà jù. Tani kí lẹ sọ? Mo ṣe ẹ̀yẹ ni wọ́n ń dàgbà àgbàlagbà. Orí àgbàlagbà ló máa ń tọ́jú èèyàn. Alájà ó dẹ̀ wà bẹ́ẹ̀ o. Ó dẹ̀ wà bẹ́ẹ̀ tó dẹ̀ ń gbọ́ o. Ẹ ṣe kọjá ẹ ṣe ìrìnàmì lọ́pẹ̀lẹ́sì. Ẹni pẹ́pẹ́ ní ipò àwọn àgbàgbà mẹ́ta. Ìjókòó àgbà. Ìjókòó àgbà. Ó ga jù. Ìyàwọ́lá. Ọ̀rọ̀ àbákan fún àgbà ẹṣẹ́ gan. Àwọn èèyàn mi ti kí wọ́n ti kí ìpàdé àti ẹ̀ka mẹ́sẹ̀jì. Ẹ ṣe o àwọn ará YouTube ti kí wa bí YouTube tó kù. Ó pọ̀ ju Facebook lọ ní Facebook. Ẹ ti ń dojú ti ní o. Àìrópọ̀ dàbọ̀ tí wà ní ìpọ́jà. Àwọn
àwọn èèyàn gidi ló wà lórí bí wọn lọ́wọ́ ságà. Ó máa jọ ń bí ẹ máa lọ. Bẹ́ẹ̀ni, ọmọ àjọ ẹni ẹni kọ́. Alábàjá ìyálẹ́lẹ́ o, ìyọ́dún ìjọyìn tó láàárín ọ̀yọ́ fúnfún yó. Ikú bàbá yẹ̀yẹ́, aláṣẹ ìwọ̀gbọ̀gbọ̀ lò ṣà ókú díẹ̀. Ọ̀rọ̀ jẹ́ ọmọ nítorí pé òjò ọmọ bàbá yìí kò fẹ́ jẹ́ lásán. ọmọ àjánù, ikú tí ọmọ tí bàbá ń pẹ́. Àrùn tí sọmọ tí ìyá ò gbọ́dọ̀ pín ní. Ọmọ kúndí kò gbọ́dọ̀ pa. Àrùn ò gbọ́dọ̀ ṣe. Òkòtò kò gbọ́dọ̀ ṣe bàbá yìí. Ọmọ àkóbá ilé ọmọ àdábà òde. Àdábà ilé ọmọ àkóbá òde. Àgbàdá. Ojú ọ̀rọ̀ kò wá fọ̀. Alájà náà máa gbọ́ pa ẹ̀wọ̀n. Bíbá ìyá tí kò dé bá bẹ ní ọwọ́ ẹ̀yìn. Ọmọ máa bí ọdún gómìnà mẹ́ta láti kò gbọ́nba ayẹyẹ tí ọba bá àgbàdo lóbi ìkẹta bàbá tó ní láìwọ láàbẹ̀ látòjọba ní gbogbo ọ̀yọ́ ń lò nígbà. Àbàrà rẹ̀ wípé aláàbẹ̀ ò ní bí wọn ká máa wá ọjọ́ lákìrí ọwọ́ ìyọ̀ òbí yàn lọ́dọ̀ rẹ̀ ṣàṣìgbà àṣìgbà náà mọ̀ kò jẹ ọ̀yọ́ jẹ́ àjíṣe bí ọ̀yọ́ láàárín ìran bàbá yín ẹsẹ̀ bí bàbá ẹni kọ́ ọ̀kan ìdálà àjíṣe bí ọ̀yọ́ láàárín ohun tó ṣẹlẹ̀ lórí lágbára gan. Ẹ ṣé, thank you so much, God bless you. So a máa tún rí ẹ láìpẹ́ báyìí. God bless you. Gbogbo ẹ̀yin ìyá mi ní orí YouTube ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí orí channel mi, ẹ bá mi pín kíní yẹn kiri, ẹ subscribe